Okay. So lẹ́ẹ̀kan sí a tún ti padà wá o à ń dúró de àwọn updates àwọn new court lọ́wọ́ báyìí so a fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ lórí tọrọ ti olóyè Sunday Igboho ṣe àwọn kan mọ́ àwọn méjìlá so à ń dúró de update lọ́dọ̀ wọn so àwọn aláwọn èèyàn tó ń wà ń bẹ̀ yẹn tó ń bá wa wo ohun tó ń lọ so ẹ ṣáà bá mú sùúrù so we're gonna do this gallery so àwọn ohun tó ń lọ ẹ̀ka ara kí gbogbo lélẹ̀kan sí. Okay. So bá ṣe ń sọ̀rọ̀ sí yẹn wà ní Abuja Court 7 tá bá ti get any update á jẹ́ kẹ́ mọ̀ so à ń try láti ṣiṣẹ́ lórí yẹn so Ọ̀yọ́ State so Madam Kukumara. Okay. So Andrew. So now, Alàgbà Joseph. So kí ni ẹ lè fún wa ní challenge ọ̀rọ̀ at all? Okay. Okay. So ẹ okay. Good. So bá ṣe ń gbọ́ sí wọ́n wà live wọ́n wà láàrin àwọn Yorùbá nation bẹ́ ṣe ń gbọ́ bẹ́ẹ̀ so kí ni ṣe ẹ sọ pé kí ni ẹ kẹlẹ rí sí àwọn DSS wọ́n ti gbé paper document lẹ̀ láti lórí ọ̀rọ̀ yìí. Not for the 12 people in Abuja, but case she filed the go file against lawyer, against DSS. One hour lawyer in Ibadan, lawyer state court. Say the hour back. Okay. Want to see it, but can't see the job. Okay. 1 hour lawyer. So ẹ ṣáà jẹ́ ká máa dúró ná ká máa wo bó ṣe ń lọ so a fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa kọjú sí náà ni torí gbogbo nǹkan tó ń ṣe ní bòńkẹ́lẹ́ ká kúkú gbogbo ẹ̀ sí wá sí ojú gbangba torí ibi tó ti gbé ń ṣe ìjàmbá wọn nìyẹn so kò sáwọn kan ń béèrè pé ṣé kò léwu kò dẹ̀ ní séwu orí ilẹ̀ bàbá àwa tàwa làwa wà á báyàn jiyàn. Wọ́n lè ráàyè àpọ̀. So jagunjagun lẹ́pọ̀ mi. ẹ má sọ ẹjọ mídíà lẹ́yìn mídíà ni ẹ má ṣẹlẹ̀ mi yẹn mídíà ṣáà nìyẹn ó ti yé mi tẹ́ ń sọ but mídíà so but yeah so gbogbo wa ń wo tó ń lọ ẹ ṣáà jẹ́ ká máa bá a lọ báyẹn ẹ ṣeun now mo kàn fẹ́ mú bó bá ṣe ń lọ náà gbogbo ẹ ṣáà máa gbọ́ kórí àwa ní court 7 báyìí ìyẹn ni ó ṣe pàtàkì jù à ń dúró de àwọn adájọ́ kan bẹ̀rẹ̀ ẹjọ́ àbí ṣé n tẹ́ ń dúró de nìyẹn. Okay. So meanwhile èmi máa spotlight ní bíbá so that àwọn yẹn lè máa gbọ́ yín direct so a ní àwọn làgbà kan lọ́dọ̀ wa lọ́hùn so tó ń bá wa ṣe kinní ọ̀hún so in fact my physical gallery I'm physical gallery for now so ẹ kí gbogbo lé o ẹ bá máa pé ètò ìbára ṣe ń wọlé a ṣe fún wọn lágbára Èdùmàrè nítorí ọ̀rọ̀ tá a bá wà yìí ọ̀rọ̀ òmìnira wa náà ni a fẹ́ mọ ìdí abájọ tó yẹ pé wọ́n ṣe gbé àwọn DSS ṣe lọ gbé wọn lọ sílé olóyè láì ní ìwé warrant tó ń pè ní warrant ìwé àti ètò máa fún wọn ní ẹ̀tọ́ láti béèrè pé kí wọ́n wọlé olóyè kí ó yẹ pé wọ́n lọ wọlé wọ́n lọ já ilẹ̀kùn wọn ṣeréṣeréṣe wọ́n pa àwọn èèyàn méjì wọ́n kàn ń yìnbọn wọn ò tẹ̀lé òfin rárá so ìyẹn là ń retí sìn torí náà ẹ jọ̀ọ́ mú sùúrù fún wa à ń gbìyànjú láti mọ ìdí tí wọ́n ṣe gbé àwọn gbèsè yẹn adẹ̀fẹ́ ó yẹ kí wọ́n dáhùn bọ̀tẹ́ ẹ kúkú mọ àwọn tájọ́ ń bá ṣe kínní tájọ́ ń bá fà yìí
àwọn ni wọ́n pera wọn lórí àwọn ọ̀nà gan ọ̀nà ọlọ́run ń dájọ́ lórí wa ṣọ́rọ̀ mi yẹn ó yẹ kí ọ̀rọ̀ yẹn pín méjì àwọn tó máa dájọ́ ó yẹ kó yàtọ̀ sí àwọn tó jẹ́ pé wọ́n ń gbégbèsè àwọn tó máa gbégbèsè wọn láti lọ sọ́dọ̀ àwọn adájọ́ pé a fẹ́ gbé àwọn ìgbésẹ̀ báyìí ẹ fún wa ní ààyè àwọn tó ń pè àwọn adájọ́ náà ń pè ní judiciary ó yẹ kí ìjọba ìtàn pé gọ́ọ̀mẹ̀ntì kó lọ bá wọn pé kán lọ béèrè fún warrant kan tó wọlé olóyè àmọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ yẹn ṣe náà kàn gbéra wọ́n dẹ̀ lọ síbẹ̀ wọ́n dẹ̀ lọ ṣe bọ́gìlà níwọ̀n àwọn olè ti gbàjú bọ́gìlà níwọ̀n bẹ́ẹ̀ ni so ibi tọ́rọ̀ yẹn wà nìyẹn so ẹ ṣe àjẹká máa bá a lọ ná bá wa ṣe ní sùúrù so a fẹ́ wo bí nǹkan ṣe ń lọ àwa bá ń bẹ̀ à ń dúró pé ká lè mọ ẹ kú ojúmọ́ alàgbà Ṣẹ́gun Ọlá kò ní sí wa kò ní rẹ̀ wá ọ ṣeun ẹ kú ọ̀rọ̀ ìlú náà gbogbo wa àdélẹ̀rẹ̀ lápapọ̀ láṣẹ Èdùmàrè àdélẹ̀rẹ̀ lápapọ̀ torí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ yìí ìrẹ́jẹ yẹn ti pọ̀ jù àdẹ gbọ́dọ̀ máa gba ìrẹ́jẹ kákan máa gbà sára mi ò rò pé ó sunwọ̀n pé àwa ọmọ ẹlẹ́ran wọ́n dẹ̀ wọ́n ń dẹ́ ní ká máa jẹ egun. Please help us to share the news viral. God bless you. So wọ́n ń ṣe ẹṣẹ́ àbá máa pín bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alàgbà maspera ṣe sọ ń bẹ̀ yẹn so ẹ bá máa pín ẹ ṣeun. Okay so nǹkan tá a kàn dúró dè náà ni pé bóyá ká mọ tó ń lọ. Alàgbà Joseph kí lẹ ti ń gbọ́ lọ́dọ̀ yín bẹ̀ yẹn ṣe gbọ́ nǹkan kan lọ́dọ̀ yín. Alàgbà Joseph ṣe ń gbọ́ nǹkan kan àtọ̀ ṣe ń gbọ́ fèrè kankan kakàn lè fún àwọn èèyàn wa ní ẹni update àbá ti ń gbọ́. Wọ́n ti ṣe tán kẹ̀. Ok àti mo gbọ́ pé ṣe wọ́n ti ṣe tán mo pé ṣe tán bíi ti bò so ibi tọ́rọ̀ wà nìyẹn ẹ̀bẹ́ ni ọlọ́run á bá wa ṣe a máa gbà òmìnira tẹ̀ wá lọ́wọ́ wọ́n fẹ́ wọ́kọ̀ so ẹjẹ́ àṣẹ máa wo bó ṣe ń lọ. So hold on now. So à ń wo nǹkan tó ń lọ náà yìí náà ká sì máa mọ bí nǹkan bó ṣe ń tẹ̀síwájú so alàgbà Joseph a máa fún wa ní update bàbá lè ṣe ń lọ ńbẹ̀ yẹn. alàgbà Joseph ẹ wà ọ̀nà ẹ̀kan lè máa fún wa ní update bá ti gbọ́ nǹkan kan tó bá ṣe bẹ́ẹ̀ ṣe sọ ẹjọ́ kẹ́ ẹ sọ pé ẹ wà pẹ̀lú àwọn ṣé àwọn èèyàn tó àwọn mélòó lẹ́rù tó wà àwọn mélòó lẹ́rù tó wà ńbẹ̀ yẹn. ló wà ń bẹ̀rẹ̀ máa rí àkàṣọ́ ọ̀gbìn. Okay. But the thing was very sensitive. Okay. Agboye. Okay. So. Go. That's the thing that I'm going to share with you down. Rí live because camera wà live ara o. Ṣé lè ṣe kẹ́ lọ live ni? Because wà live ara. Sir, we are live. No, mo mean pé no, ani there's no camera. Alàgbà Joseph kò sí camera. I suggest you just open the camera and just hold the phone on, sir. Okay, that's fine. I'm not worried. Okay, wà live báyìí. Okay, ẹ ṣe àfihàn yẹn àti gbọ́ yín. Okay, so let's just see what's going on there. So ẹ̀yin èèyàn kẹ́lẹ́ máa mọ ohun tó ń lọ ó ṣe pàtàkì. So yìí la ṣe ń sọ bẹ́ẹ̀ yẹn. Okay. Yeah, okay. So ẹ jẹ́ ká bọ́ síbẹ̀ yẹn sìn. Those are the lawyers. The lawyer to jáde fi Yorùbá nation. Okay. Sorry one.
My interview, man, for that interview, Alaji. Yes. Very good. Yeah. Actually. Okay, so you want to come and watch it? I shall my bow about Loben and Shim. Okay. Yeah, I'm managing here. I would like by Louis court case near or your state. I would like. If I will I shape his country. TV Radio Live from audio from your people. TV Radio Live. You see, the AGM people did what we lawyers used to do. Yes. I mean, I will call it legal acrobatic. They have the right to be harmed within 5 days. And that's what they are asking for 5 days. There are 5 days, I think, last day. So, the Hagiri has got action. Yeah, definitely. Yeah. What are the processes that they wanted to respond to? No, I don't see them responding to anything. But it is presumed in law that when you are served, nothing they want to you to look at what is served on you, and whether that's possibility of your response or not. The court will give you what is right. And they are seeking for vacation of a particular affair that they are seeking for vacation of interim order granted by the court. And you know, when somebody is asking for that type of thing, maybe wanted to do something in interim, and the court, in his wisdom, told them that if I should package this order, and this man is guilty, won't you render the eventual judgment not guilty and put the court in the position of evidence? That's what. But we are not here concerned with what is happening here. We are mostly concerned with what is happening in Abuja. Okay. When the court of law ordered that 12 people should be released, and DSS is sitting on that. I think I made a statement, and I reminded the leader of DSS that you should learn from Marcus that things are in authority today. Tomorrow, you will find yourself in the same trap you made for your enemy. And I will implore everybody that is in this government, especially those who are senior advocates of Nigeria, that especially the vice president, who is the senior advocate of Nigeria, Fashola, that is also the senior advocate of Nigeria, that they should not be partakers in the type of government that will not respect the order of the court. These guys have not taken to arms. They've not done anything. They have shown that fundamental human rights involves self-determination. They are merely asking for self-determination. Now, you arrested them. You murdered them where you arrested them. You destroyed house and cars. Yet, they've not taken to arms. They went to court to seek for their fundamental human rights. Court granted them bail. He prosecuted the bail. DSS now give an excuse that they saw an application by somebody else asking for the same relief. I remember what one man said in April 14. I think it's Motinola.
That they first came for communists. I didn't do anything because I was not a communist. They came for socialists. I was not concerned because I'm not a socialist. They came for Jews. I did not raise my eyebrow because I'm not a Jew. They later came for me, and nobody was there. The same thing happened to Gadia, and everybody there. He thought he was enjoying himself until the party was taken to him. Those in government that are university. I'm addressing them. This is the time to rise. Don't provoke. Don't provoke. Don't provoke. Shoot. They have gone to court and have gotten judgment. Those in PSS pension must be released now. Now. Beg now. Now. Thank you. You're welcome. Thank you very much. You're welcome. So I really appreciate you with what you did for Yoruba people. We want someone like you to stand up for us like that. Do you think we are just using on the, do you think you can continue to assist Yoruba, but try the youth of Yoruba? The Yoruba youth have been, I mean, you see what happened. You had me when I was saying what I said. We are still for them. The only thing I want to tell you is that the lawyers you see here, we are not for Yoruba nation. All the lawyers you see here, we are not a penny. We love Nigeria. I am a Buharist. You want to hear? I'm a Buharist. From when I was young, from 1985, I support Muhammadu Buhari, and I support him. I've been hesitated by those who passed out of law school in 1985 for supporting Buhari. We are not here for that. We are here to defend rule of law. Somebody's house was invaded midnight. 2 people were murdered. They didn't do anything again. Santosa, do you went to court. Do you aware that? Please. They went to court and they got order. Yes, you are not releasing them. Some fear, some hard off. That's only what I can say. Santosa, one more question. Do you aware that there are still police brutality still going on in Nigeria now? I don't know about that. There is I don't know. I think that if there's police brutality, all these artists, tribunals, they have been trying and they have been competitions. Without police, the only thing you can have is armed robbers and thugs. We have them. You must have them. Mr. Joseph, thank you. Please go to the move. People to work freely For security reasons. Police brutality will stop one day. I have not seen one. God is there for us. Thank you very much. Thank you very much, sir. This Monday. What do you think we do live? You're speaking in live with here. We are here. This Alhaji Kutola. ẹni tó mọ̀ pé tó mọ̀ ṣe ìṣiṣẹ́ aago méje lẹ́kẹ́ débi kan tó ẹ̀yẹ̀kẹ́ débi kí DSS tó débi DSS máa débi fọwọ́rọ̀ fún tó ń jẹ́ traffic. Títí táwa ti ń bọ̀ mọ́nà kan la ti ń bọ̀ ẹ̀yẹ̀kẹ́ ti débi láago méje kó tó ti wọ́n ń di ọ̀nà mọ́ yín lọ́wọ́ ẹ̀yẹ̀kẹ́ ti débi. Ó tó ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀ lọ́mọ lódò mọ́ ó dàgbà wúrò lò ó tó parí ẹ̀ ní ọ̀pọ̀ lọ́mọ lódò mọ́ súnmọ́jọ́ kan ní òbí ẹ̀jọ́ mọ́. Ìyàwó lọ́dà ẹ parí ẹ̀ ebi wà lẹ́pẹ́ láyé iná máa ṣẹlẹ̀ sí tó dáwọ́ bí èdè ìjọba gbọ́ wọ́n ní ẹ̀tọ́ lábẹ́ òfin níjọ́ márùn-ún wọ́n ti ń béèrè ìjọ márùn-ún wọn lẹ́jọ́ sì fún níjọ́ márùn-ún sábà fún wọn báyìí á jẹ́ ìrìn àárọ̀ ẹ̀kan alẹ́ àwọn òṣìṣẹ́ sunkún lálẹ́ níta bá gbà ń bì afẹ́ fi sàkójọjọ́ alẹ́ ni Bẹ́ẹ̀ni, ẹ̀dẹ̀ tó láti fún wọn láàyè sí ẹjẹ́ a máa bá wọn lọ́wọ́ tí ń lọ. So ìdájọ́ ti fún ọ láyé ní sọ pé ó tán fẹ́ ṣe ní pé àwọn ọmọ yìí tó wà lábújá fẹ́ gbọ́n lọ sí kọ́ọ̀tù lẹ́yìn láti bàbá òjìlẹ̀ ẹjọ́ sọ jẹ́ lórí ọ̀rọ̀ wọn wọ́n ti ń wá ìkájú. Wọ́n lọ sí kọ́ọ̀tù dánkútẹ́ lè lọ sí kọ́ọ̀tù lẹ́yìn dánkú lọ sí kọ́ọ̀tù lọ́la ohun tó ti ṣẹlẹ̀ nílé Sunday wọ́n dáhùn ọgbọ́dọ̀ dáhùn agbé lọ sí kọ́ọ̀tù yìí ní kankan sí ọkọ̀ àwọn jẹ́ kọ̀ọ̀tà kankan orúkọ tẹ́jọ́ bíbá irú àwọn tẹ̀wá gbé lọ́gbà náà ní wàá dà. Sir, Mr. AY, please check the comment box.
Mr. Bamdele Ajayi Gabriel just said something else. ẹnìkan ò lè pamọ́ tó ṣẹlẹ̀ náà ni pé ẹ̀sìn ẹ̀fẹ́ tì mọ́lé àti lọ́yọ́ sí kóòtù láti tún gbàlẹ̀ torí pé kí ni láti àbóníkẹ́ ẹgbẹ́ mọ̀ rí. rárá o ariwo tí wọ́n pa fún wa náà ni pé kámọ́ gbé bọ̀n kámọ́ mú nǹkan lóró sọ fún mi pé kẹ má báyàn jà kẹ má gbé bọ̀n tí ẹ yàtọ̀ sí Kánú ó ní kọ́ máa yìnbọn sọ tí yàtọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn yín ẹ lè béèrè kí ló tún bá fẹ́ yàwó tó yẹ kó mi ò tí ì lẹ́nu dọ́kùnrin ò fẹ́ yàwó mi wọ́n ní wọ́n ní mi ò fẹ́ yàwó mi wọ́n ẹnìkan ò lè mú mi kí mo fẹ́ dé pé mo gbọ́dọ̀ mọ̀ fẹ́ ti pàpà obìnrin ló wò fẹ́ mi mọ́ ẹ wá ní kó máa lọ lẹ́sọ́ olùkọ́ lọ́wọ́ tó kún lẹ́sẹ̀ ẹ mọ̀ ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká máa dé ní sùúrù níwà pẹ̀lẹ́ ọmọ Yorùbá ọmọlúwàbí ni wọ́n àwọn ìpè yàwá ló kọ. àdé ń fi pàjì bàbá wa. àyè fi pàjì bàbá pé dáàdì ìgbé kọ̀ náà. so ẹ jẹ́ ká máa ṣe bá a ti ń ṣe kó dọ́kàn. àpèjọ kan. so wọ́n ti ṣe wọ́n fẹ́ gbé sọ́ọ̀nì 8 àti ní 6 and 7 bó ti pé ní àdá kò sí ọ̀nà 7 ẹ̀wọ̀n ìjọ ní òfin ọ̀dì fún ọ̀la wájú ìjọ ní àbí kí lè ní so àti wà náà dáhùn ìjọ kan bẹ̀ bí àkúlò ní ọ̀rọ̀ sọmọ́ tó tún fẹ́ sọ ìdájọ́ àmọ́ owó rọ tó ṣe ń wò lọ ìyá adájọ́ gbọ́dọ̀ fún ẹ̀dùn kò tó gùn láti fún ọkọ̀ òpùrọ̀ máa dájọ́ pé èmi ò béèrè fún pé kí òbúrọ̀ fọ́kàn tó ń dè pé fún adájọ́ ló ṣe fún rẹ̀ nǹkan tó purọ́ ń bẹ̀ pé nǹkan sáàbò wọn ò ti sáàbò rárá tí mo ti wà ń bẹ̀ tí bẹ́ẹ̀lì kọ́ọ̀tù ní sábẹ̀ bẹ́ẹ̀lì kọ́ọ̀tù oṣù tó ń lọ pé wá tó sáàbà bó ó ní mo sáàbò rẹ̀ o pẹ̀lú kò sọ fún bí arákùnrin aṣọ tó wọ̀ yìí nìkan so ó ti wà lọ́wọ́lọ́wọ́ àwọn ẹ̀kọ́ ojú mímu fún nítorí àwọn kàkà bíi. Yorùbá tí ò lè rí tẹ bá béèrè ẹwọ ọmọwọ ẹwọ ọmọ àti kékeré ń dá ọpọlọ ní kẹfì jà ẹ má yọ àdá ẹ má yọ kan ẹ lè mú ń dé yín àpò Ọlọ́run bínú sí olóńjà àtàbùwò Ọlọ́run bínú sí jábá lọ́wọ́ ẹ lo nǹkan yín ẹ náà lọ́wọ́ ó wà lápò àti ẹ pẹ́kẹ́ fi sọ̀rọ̀ àṣẹ lásẹ̀nu ìjọba ẹ̀mú òfin ọmọ ògùn ilé ìnáyà ló ń dè yàn lè gbáyàn ló ká kò nígbà stáì ní ọmọ àti báyìí wọ́n gbà lọ́wọ́ mú láti gba báyìí òjíṣẹ́ lófin àti wọ́n sọ pé tó la ha tó nínú gbọ́dọ̀ pé gbé fún ìkọ́lé adẹ́kẹ̀ẹ́ kòrò igbó rìn lọ. Bàbá, ǹjẹ́ òfin tó wà nílẹ̀ láti sọ́sọ̀ nǹkan tí wọ́n kọ̀? Wọ́n ti ní wọn gbọ́dọ̀ sí nǹkan kan lórí ẹ̀wọ̀n gbọ́dọ̀ fọ́kàn lé ẹ̀wọ̀n gbọ́dọ̀ símọ́lé ẹ̀wọ̀n gbọ́dọ̀ fọ́kàn wọn gbọ́dọ̀ pàwọn gbọ́dọ̀ nílára àti gbogbo àwọn alátẹ̀lé. Kò sẹ́ńtọ́ gbọ́dọ̀ fọ́kàn kò sí wàhálà tó wà ń bẹ̀ ẹ̀sìn kan kó lápẹ́jọ́ sọ́kùnrin. ẹ̀sìn kan sàṣẹ ọ̀sán bàbá Àjì ẹ káàárọ̀ sà. ẹnu káàárọ̀. Adúpẹ́ lọ́wọ́ yín gan. Adúpẹ́ fún àdúró ti lórí bàbá Chief Adéyẹmọ Ìgbòho Òòṣà ODTVR. Chief Adéyẹmọ Ìgbòho Òòṣà. Adúpẹ́ fún alátìlẹ́yìn. Ǹjẹ́ bí nǹkan ṣe ń lọ yìí sí? Ǹjẹ́ inú yín dùn sí? Inú wa ò dùn sí rárá. Yàtọ̀ sí pé ìdájọ́ bíbà ìdájọ́ tó ń dá ní Àbújá torí ìdájọ́ náà gbogbo àti ìdájọ́ Ìbàdàn àti ìdájọ́ Àbújá àti Kútọ̀nù. So ìdájọ́ Àbújá yẹn gangan ni nǹkan tó ń bà wá nínú jẹ́ tó dẹ̀ ń dùn wá. Táà dẹ̀ fẹ́ kí àwọn àjọ DSS kán wọ́n gbé wọ́n ti fẹ́ da democracy yìí rú. À ń practice democracy ni ǹjẹ́ democracy là ń practice yìí? Because tabala ń practice democracy a gbọ́dọ̀ ilá ò gbọ́dọ̀ ga ju onírè lọ.
agbófinró kò lè lágbára ju ilé ẹjọ́ lọ. Ilé ẹjọ́ dájọ́ pé kán fi àwọn èèyàn wa tán mú sílẹ̀, àwọn èèyàn tán mú sílẹ̀. Ilé ẹjọ́ dájọ́ pé kán fi àwọn èèyàn wa tán mú sílẹ̀. Ẹ̀yin agbófinró ẹ lọ dè wọ́n mọ́lẹ̀ mú wọn. Tí ẹ ga ju ilé ẹjọ́ lọ ni, tá má rò pé ran Yorùbá gọ̀ tàbí tá má rò pé a dákẹ́. Dídákẹ́ wa amọ̀ntànṣe o. Dídákẹ́ wa amọ̀ntànṣe o. So ti yé bẹ́ẹ̀ yẹn. So àwa rọ̀ àjọ DSS, a rọ̀ wọ́n ni kí wọ́n dákun àwọn èèyàn wa tó wà ní Àbújá yẹn kán bá wa fi wọ́n lẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà kán bá wa fi wọ́n lẹ̀. Àfẹ́ ìjà, àfẹ́ ìdàlú, ṣùgbọ́n kí wọ́n rí pé kí wọ́n rárí dájú pé àwọn tẹ̀lé òfin kán mọ́ rúfin torí àwọn náà ò fẹ́ rúfin. So a rọ̀ wọ́n ní o kí wọ́n jò kán bá tú àwọn èèyàn wa lẹ̀. Èmi ni 30th August 2021. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ yẹn bó ṣe lọ. Ẹnu bàbá wa ni bàbá wa Alhaji wọ́n ti sọ̀rọ̀ wọ́n sì. Tẹ bá dẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ máa rí pé bó ṣe ń lọ nìyẹn. Ẹ ṣàṣẹ ní anything lẹ́fẹ̀ẹ́ sọ. Hello. Hello. Yes, mo ń gbọ́ yín. Yes, ẹ máa sọ̀rọ̀ lọ. Yes. Ẹ ṣe dàn ṣe inú èmi dùn sáwọn èèyàn wà bí pẹ̀lú kan fún àìmí ṣe anything lẹ́fẹ̀ẹ́. Mo ń gbọ́ very well. No, ẹ máa ṣe ẹ máa ṣe àbí pé èèyàn ṣiṣẹ́ lásán àdán lẹ́nu mi ò mà ní wọ́n fi ṣe ṣeré tí bá wà. Fantastic work lẹ́ ń ṣe ewo inú mi dùn bẹ́ẹ̀ fún nǹkan tẹ́ ṣe yìí ẹ máa ṣe lọ. So kí ni àwọn èèyàn máa tún sọ báyìí kí ni àwọn ọba kí ló sọ lọ́hùn yẹn. Kí ló wá kù sí? Mo rí pé àwọn bó làwọn DSS kan wá wà ṣé pépà náà kàn gbé wá wọn ò yọ jáde. Wọ́n ti lọ. Àwọn DSS kan sọ. Àwọn DSS ti lọ. So gbogbo ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ bẹ̀ yẹn o ìjọba ló rú òfin o ìjọba ló ṣe ìbàjẹ́ o ìjọba ló ń gba wájú gbẹ̀yìn ẹ̀ẹ́dẹ̀ ní pé àwọn èèyàn wa àwa ojú TV àdúró tán pé gbé ìròyìn wá sọ́dọ̀ yín so ó ṣe pàtàkì a kí àwọn alàgbà Joseph iṣẹ́ tó ń ti bẹ́ẹ̀ takuntakun 1 second o. So ariwo kan pọ̀ nbẹ yẹn. Court 7 ẹ̀ lélẹ̀ wọ́n tún adjourn case on the 7th of September. Okay. So, okay. Adúpẹ́ Ọlọ́run ẹ kúṣẹ́ náà ẹ lọ báwọn ẹ kàn ṣé gbogbo àwọn tó wà ń bẹ yẹn àwọn olówó à ń bẹ yẹn jọ àwọn olówó à ń bẹ yẹn sìn. láti lọ. àwọn olówó à ń bẹ yẹn sìn. ẹ sà question kan mo ní láti gbé lọ́wọ́ yẹn láti DTV Yorùbá television station kí lẹ rí sí àwọn Fúlàní tó ń kó wá sí ilẹ̀ Yorùbá because a rí information kan tó tẹ̀ wá lọ́wọ́ sí ni pé wọ́n ti believe pé àwọn ti claim gbogbo north so àwọn tó kù wọn bí HPTV yẹn ti reserve one sí wọ́n máa ń kó ara wọn wá síbi pé tí wọ́n bá pọ̀ níbi dáadáa they can be able to conquer the west but ó dà pé àwọn gómìnà wọn ò rí sí system táwọn people yìí ń lò yìí àwọn bá wa ò rí sí wọn ò dẹ̀ dá sí kí ni tó bá dẹ̀ dé kẹ́rẹ́ àwa youth la ní a lot of problem àwa bí ìgbà tó bá ń dà kánlẹ̀ sí ọ̀run fún youth ẹjọ́ kí ni ìdáhùn tẹ́lí láti sọ fún àwọn gómìnà lórí ọ̀rọ̀ ẹ̀yin àwọn àgbàgbà Yorùbá náà ló máa ń sọ pé àtòkèrè lolójú bíbí máa ń mú ẹkún sùn ṣeré nǹkan tó wà lẹ̀ yìí tàbá wo ìṣẹ̀dálẹ̀ Yorùbá láti ìbẹ̀rẹ̀ tàbá wọnú tàn Yorùbá dáadáa kò ṣe pé ìjà Fúlàní àti Yorùbá ṣe ìfẹ́ bẹ̀rẹ̀ agbọn nínú tó gbọn àyọ àkọ́kọ́ àdẹ̀gbọ́ ìtàn ogun bàrìbá tán jà tó lè jẹ́ pé Yorùbá náà ni Ọlọ́run fún ní agbára tó ń ṣẹ́gun èmi kan máa sọ fún gbogbo àwa Yorùbá tí ajé ọ̀dọ́ tí gbogbo á lọ múra sọ̀rọ̀ ara wa gbogbo àwọn gómìnà tẹ bá rà fáà kan tó ń sọ pé ẹ má ṣògùn ògùn ọ̀dà ẹ jẹ́ kó tó ṣẹlẹ̀ má rà fáà mi tán máa yìn máàmù mi máa yìnbọn fún ìbọn òní ràn ìbọn òní wọlé ọ̀tẹ̀yìn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n ń tàn mùsùlùmí lèmi náà dẹ̀ ń kí wákàtí márùn-ún ọ̀tí ó wà nù súnà pé kíyàn béèrè fún ẹ̀tọ́ ẹ̀
torí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó di nǹkan tí tẹrú tọmọ ń tẹ̀lé lè ní ó ní nǹkan tó jẹ́ òun náà rí ní ìgboro Mọ́kà ó padà lọ sí Mọ̀dínà gbogbo àwọn tí ò gbà fún gbà ayé tiẹ̀ gbogbo Ọlọ́run ń tàbá wọn lẹ́nu gbogbo àwọn tí èyí tí bàbá wa ṣe Sunday Igboho náà ń ṣe yìí kọ́rọ̀ wa máa di àbámọ̀ ó jẹ́ ìṣíjú fún wa ká bá lè fi sọ́jí ni ká tètè sọnù ká má bàa sọnù ọ̀tẹ̀mí kan nígbàgbọ́ kan pé lórí ọ̀rọ̀ yẹn tí Ọlọ́run ti sọ fáànà bì pé òun ò sí lẹ́yìn alábòsí èmi nígbàgbọ́ wà láì Yorùbá ló máa ṣàṣẹṣẹ kù pẹ̀lú tí bọ́ọ̀dì lè wọ́n pọ̀ tó Yorùbá ló máa borí. fún àfikún sà ǹjẹ́ yìí wo àwa YouTube yẹn pé ṣé ẹ rí wa rí pé àti ìmúra ni àbí àwọn ìjọba wa nílẹ̀ Yorùbá ló ń dì wá lọ́wọ́ mú. ṣe rí gẹ́gẹ́ bí bàbá ṣe Sunday Igboho ṣe máa ń sọ ní gbogbo ìgbà wọ́n ní kí ẹ má bẹ níbọdì ẹ má bọ ọlọ́pàá jà ẹ má bẹ níbọdì jà ẹ má gbẹkùn ẹ má gbàdá ẹ má bẹ ní tì gbogbo nǹkan ẹ tí wọ́n ń sọ àwọn kan máa sọ wọn ní bàbá ṣe Sunday Igboho kàwé ọpọlọ ẹ ju tẹni tó kàwé lọ. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ọpọlọ ẹ ó ju tẹni tó kàwé lọ. tó ka Cambridge. kò sí olórin kan ló kàn gba ayé ẹ ó ní ìwé làgbà ọgbọ́n orí ni bàbá inú àgbà àti bàbá ìwọ ló jẹ́ bàbá ni gbogbo olórin kan dẹ̀ tó kọ́ lórí bàbá ni fádà fọmọ so gbogbo wa náà ni pé bàbá ṣe Sunday Igboho ló jẹ́ kí gbogbo ojú wa là pé nǹkan tó pọ̀ yìí ẹ má jẹ́ àwọn oníran orí tẹ bá lọ gbogbo ibi tí wọn fi pè náà ti ṣe wọn lọ́ṣẹ́ nílẹ̀ Haúsá wọn ti gba gbogbo bẹ̀ lọ́wọ́ àmọ́ ibi nígbàgbọ́ pé Yorùbá ò lè ṣe é gbà wọn ò lè gbalẹ̀ Yorùbá torí ẹ̀kan lè máa kọ́ àwọn bọ́ìsì dákẹ́ wọn sọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ dáadáa èyí tó dáa lọ́nà máa ṣe ẹ má jẹ́ ká sọ jù bẹ́ẹ̀. ẹ ṣe gan adúpẹ́ gan sọ ó di TV bring the work close to the doorstep inú court náà ti ṣe case tán àbọ̀rọ̀ lẹ ti gbọ́. hold on àwa dúró lórí òtítọ́ ni mọ́tò wa àwa dúró lórí òtítọ́ làwa dúró lé lórí ẹ kú iṣẹ́ takuntakun alàgbà Joseph àti alàgbà Masbera níbẹ̀ ẹ kú iṣẹ́ so ẹ máa bá wa mo rí pé ṣé court 7 lẹ ṣe ṣé iwájú court 7 lẹ wà yìí. iwájú court 7 la wà yìí àtúnjáde. so ẹ fáwọn èèyàn wà níbẹ̀ tó ń sọ̀rọ̀ so ṣé àwọn DSS lọ́nà yẹn mọ́tò wo nìyẹn àwọn court sáwọn agbẹjọ́rò application tó kọ lélẹ̀. ok pẹ̀lú mú kọ́pì ẹ̀ dání ṣẹlẹ̀ alàgbà Joseph ẹ sáré fíìmù ẹ̀ ká mú dání ká mú ẹ padà sórí ẹ̀ ká ṣe close up. Okay, sorry. Ayọ̀ ilé ìṣègbè kẹ́ máa yà ká máa ṣe yòókù. Ẹ máa ẹgbẹ́ ìdílé ọ̀lẹ̀. Àwọn ti ṣe ilé alàgbà Joseph. Èmi náà ti wà ní court premises báyìí sá. Mo ti rí bẹ́ẹ̀. Àwọn máa edit ẹ̀yin ò lè edit. So you should know the difference between nǹkan táwọn àṣẹ àti nǹkan táwọn ṣe. Táwọn bá sọ pé go ni go yẹn a máa gbé àní pé nǹkan tí ò ń ṣe kọ́. How do you edit it? Hold on. You are telling me I'm not a multimedia person. I'm from AIT. You want to be better than don't forget about nǹkan tẹ̀ ń ṣe live. What you are doing live now. I'm not doing live now. Ṣé kò sọ fún yín nǹkan tó ṣẹlẹ̀ ni? You are part of the cause of all these things. Okay, alàgbà Joseph. You think you are professional in this, sir? Yóò jẹ́ ṣe ẹni ilẹ̀ jàre. Ilẹ̀ ọ̀gá it's okay. Já máa lọ. Okay. Ta ló ń pè? Pé táwọn pípò yìí máa ń ṣe báyìí náà. Okay. Ṣé mo ṣe live ni? Mo ń record video. Já lọ. Wá. Okay. Alàgbà Joseph, ṣé báwo nìkan? Kí ni ìtumọ̀ tí wọ́n bá mi? Ṣé mo jẹ́ bí ọmọdé mi? Orúkọ dọ̀nà fún nọ́mbà ẹ̀ náà pẹ́ later. Okay, leave them ṣáà fi wọ́n lẹ̀ bẹ́yìn alàgbà Joseph ẹ ṣáà lò ẹ step back ẹ jọ ẹ bá step back ẹ ti ṣe púpọ̀ dáadáa so Joseph alàgbà Joseph ṣe wà ń bẹ̀ ẹ ṣáà bá wa step back ṣe gbọ́ alàgbà Joseph ṣe ń gbọ́ wa so gbogbo wa ti rí gbogbo bí nǹkan ṣe ń lọ lù wá ara ń ta ṣe fẹ́ gba òmìnira nìyẹn o alàgbà Joseph. Okay, bóyá okay Masbera ṣé wà ń bẹ bó wà tó sì fún wa ní updates Masbera okay bóyá àwọn méjì wà slightly indisposed at the minute or we are gonna okay alàgbà Joseph ṣé wà ń bẹ yeah okay
so báwo ni kí ni update kí ló ń ṣẹlẹ̀. mo ń bọ̀. Okay, all right. Mo ti wà ní court premises báyìí sá, mo ti fẹ́ wọnú premises court. But wọ́n ti close gbogbo ẹ̀ náà, bọ̀bọ̀ yìí ti Joseph ti bá àwọn agbẹjọ́rò sọ̀rọ̀, wọ́n dẹ̀ ti kúrò ńbẹ̀. So the last shot tari was next to the wọ́n wà pẹ̀lú àwọn documents kan, but wọ́n okay, there was some problem, but I'm show àwọn documents later. So Joseph. Sir? Ṣé possible kẹ́ show live cameras at all? Àbí kò possible? Mo ń show live camera rẹ. Okay. Ibi tí wọ́n ti kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn lẹ́ẹ̀kan ṣàlàyé fún wa, kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Kò sáà kankan ṣẹlẹ̀. Àwọn dọ́kúmẹ̀ntì táwọn kọ́ọ̀tì là ń snap. So àwọn journalist tó wà ní AIT kankan. Ó pé mo ti mọ wáì tí wọn ò fẹ́ káwa náà snap ẹ̀ kárí nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Àwọn fọ́ọ̀lù snap bíi méjì. Very good. Snap bíi méjì. Send ẹ forward sí wa ń bẹ̀ báyìí, ẹ forward sí ilé. So ẹ link up pẹ̀lú mass burial bẹ́ẹ̀ yẹn wà nítòsí bẹ́ẹ̀ yẹn somewhere. So but mass burial kí o lè go live ká kàn rí so kẹ́ lè connect because I know you are there somewhere. So ẹ̀yin ẹ̀yẹ wa bí nǹkan ṣe à ń fi ọ̀nà yín bí nǹkan ṣe ń lọ ńlẹ̀ wa àwọn òfin kìíní ìṣeré ẹ̀hún náà ni ẹ ti gbọ́ alàgbà Simeon pé wọ́n fẹ́ kó jáwọn làwọn máa kọ́kọ́ gbé jáde orúkọ bẹ́ẹ̀ but ìyẹn kọ́ là ń sọ gbogbo kìíní yìí kò tí ì yá àwọn èèyàn wa ọ̀rọ̀ yìí pé kò ń sọ pé èmi ni Mohammed ẹ jẹ́ ká gbé kìíní jáde ká gbó fún gbogbo àgbáyé lápapọ̀ media ẹ ti gbà jù àwọn òde náàyè media rivalry àráyè nǹkan tá a ráyè ni pé ká gba òmìnira. I don't know why tí àwọn mi mọ̀ why tí àwọn AIT fi ń hùwà tí wọ́n ń wù yìí. alàgbà tó sì ń ṣẹlẹ̀ gbé kámẹ́rà kárí ẹ̀yìn náà so you have a different aspect kárí yóò nínú yín as well bí alàgbà. bẹ́ẹ̀ ni báwo sí ọ̀rọ̀ yìí kò kọjá pé iṣẹ́ níbi iṣẹ́ tọ̀ because tí ó bá kí n ṣe set up I see no reason why tí ẹni tí ó jẹ́ media bá máa sọ media ẹgbẹ́ kí ló dé tí ó ń ṣe live something like that is not ideal ọmọ mi ṣe pé tó láwọn jẹ́ television station pé kó jẹ́ ọ̀la àwọn ọkọ̀ gbé síta kò jẹ́ kó rí bẹ́ẹ̀ it is not supposed to be so so why should they be doing that so definitely we are not after what we are after. alàgbà tó sùn ẹjọ sáré bá wa scan round pẹ̀lú picture tẹ ẹ bá wa scan round pẹ̀lú fi camera yẹn ká mọ bí ká kàn rí bí surrounding sẹ́yìn náà wà scan round ṣé wà níwájú court báyìí mi ò rí. mo ti fẹ́ bọ̀ ibi tẹ́mi wá bá ibi táwọn ará bí yẹn wà ní sẹ́yìn office kò sì bẹ́ẹ̀ ni pé mo receive call. okay no problem ó ti yé mi àgbọ́yé. nítorí tí bá gbé sí kámẹ́rà máa mọ̀ pé mo ò sí kọ̀ọ̀kan sí ibi táwọn ará bí yẹn wà ní. okay àti bẹ́ẹ̀ adúpẹ́ gan fún iṣẹ́ tẹ̀ ń ṣe alàgbà hold on bẹ́ẹ̀ alàgbà Joseph báwo ni alàgbà Joseph ṣé wà ní mọ́tò sí bó lẹ́ ń lọ alàgbà Joseph bó lẹ́wà so ẹ̀yin èèyàn wa nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti parí court so wọ́n try láti lọ sí location mi so wọ́n máa jẹ́ ká mọ gbò yẹn náà so hold on right okay no matter how no matter security tí Nigerian government bá ń give our ODTV, we promise that we will always bring whatever that is inside out. Kò sí bí àwọn èèyàn bá kò sí bí security bá ṣe pọ̀ tó káwa ODTV ká máa gbìyànjú láti máa make sure pé ibi tí wọ́n ní àlè wọ̀ ká máa wọ̀ bẹ̀. So that's it. Okay. Please share, like, and subscribe, and make reference to someone else. Okay, ó dà pé alàgbà Joseph ó wọ́n on a drive, so a máa tún bá wọn sọ̀rọ̀. Meanwhile, mo kàn fẹ́ kí gbogbo wa ká mọ̀ pé ìlú tí a wà
nínú ẹ̀ ìjọba tá wà lábẹ́ wọ́n ń rú òfin o òfin tó gbélé wa lórí àwọn ò tẹ̀lé o àwọn ò tẹ̀lé àwọn tó sọ fún wa pé ká nígbàgbọ́ nínú constitution sharia làwọn ń tẹ̀lé o wọ́n dẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ o ẹ̀wọ̀n lẹ ti gbọ́ yẹn ó dẹ̀ ṣe é sìn pé gbogbo wa lápapọ̀ àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká rí ń sìn pé adá ti dìde wọn ò ní ẹ̀tọ́ láti lọ sí ilé olóyè kò sí wọn ò ní agbára wọn ò gba àṣẹ lọ́wọ́ àwọn ilé adájọ́ torí kán tó lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kán kọ́kọ́ lọ sí ilé adájọ́ kán gba ẹ̀tọ́ pé kán gba ìwé tó ń pè ní warrant tó má ti gba warrant wọ́n máa kọ́kọ́ ṣàlàyé fún adájọ́ pé a fẹ́ lọ sí ilé alágbájá báyìí torí pé báyìí o àwọn adájọ́ wa rò ó pé òkè àwọn lè fún yín ní warrant kẹ́ wá lọ kẹ́ lọ béèrè kẹ́ lọ mú wọn wá kódà ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ gbébọn lọ́bẹ̀ ẹ máa kọ́kọ́ bí wọ́n pé òkè a fẹ́ bá yín sọ̀rọ̀ tí wọ́n bá gbà kẹ́ wọlé wọlé tí wọ́n bá gbà ẹ máa dúró síta náà ni sọ̀rọ̀ mi yé yín kàn lè wá kẹ́dẹ̀ máa gbé nǹkan kẹ́ máa pa àwọn èèyàn kẹ́ pẹ̀yàn méjì ìjọba táwa lábẹ́ ìjọba amúnisìn ní pátápátá gbà ìjọba amúnisìn ìjọba kónilẹ́rú ara ń ta ṣe fẹ́ gba òmìnira wa nìyẹn o àwọn òdìdí pé a fẹ́ gbalẹ̀ mọ́yàn kan lọ́wọ́ àwọn náà ní èròǹgbà yẹn lọ́kàn ẹ ti gbọ́ pé wọ́n wà àwọn Fúlàní wọ́n wà láàrin wọ́n wà nílẹ̀ wa wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ nǹkan táwa lè ṣe nílẹ̀ tiwọn nǹkan táwọn ń ṣe nílẹ̀ tiwa àwọn ò tó ṣe ìdá mẹ́wàá ẹ̀ ṣé ń gbọ́ mi táwọn ń ṣe lórí ilẹ̀ ti tàwa nílẹ̀ Yorùbá nílẹ̀ Haúsá nílẹ̀ àwọn Ìgbò àtàwọn Middle Belt àwa ò tó dán ìdá mẹ́wàá ẹ̀ wò tó dán wò tá a bá dán wò pẹ́rẹ́ ṣe náà máa ṣe oríṣiríṣi wọ́n á ṣe mẹ́wàá sọ̀rọ̀ mi yé yín ibi tí ọ̀rọ̀ yẹn wà nìyẹn so àwa ní pé ká gbé ètò yìí wá fún gbogbo wa ká lè rí tó ń lọ mi ò rò pé bóyá a máa dúró pẹ́ lórí ètò yìí a máa tún ó dẹ̀ máa hùn mí kí n gba àwọn èèyàn wá yànjú sá. ṣé rí live tá a ṣe ní àná tí a lọ bá bàbá wa Lateef Aníyàlọ́run bàbá yẹn jẹ́ kó máa yé wa pé òun ò tí gbọ́ kankan nípa Yorùbá nation so yẹn túmọ̀ sí pé kí àwọn èèyàn wa náà kọ́ máa relent kọ́ túbọ̀ máa ṣe grassroots reach kọ́ máa lọ máa bá àwọn àgbàlagbà wa ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n lè ràn wá ní ọwọ́ ẹ̀gùn tí gbọ́ pa Yorùbá nation rárá ẹgbọ́n kan tí bàbá yẹn sọ ó ní ká nígbà tóun fi ń jẹ́ Lateef Aníyàlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọkọ lòun bá ti ṣe ìyẹn àkọ́kọ́ ó tún wá ní láti wákàtí tóun ti gbọ́ báyìí pé òun máa gbé sí àṣìwájú ilé òun tóun kọ́ pé níbodè tó bá ti kọjá pé wọ́n máa píìsì Yorùbá nation fún wọn so therefore káwọn èèyàn wá jọ kọ́ wá jẹ́ kó sún wọn kó máa rẹ̀wọ̀n káwa people should continue to preach the good gospel of Yorùbá nation. Thank you very much. ẹ ṣeun láfikún ẹjọ àwọn bàbá wa yẹn a sọ pé a nílò ìrànlọ́wọ́ fún wọn a dẹ̀ fi account number a tún máa fi account number sórí bíbá yìí ẹ̀hún bàbá wa bàbá Ashiru ẹni tó bá lè ṣe torí tẹ bá ríbi tó ń gbé kódà ilé ìgbọ̀nsẹ̀ ìta ló wà gbogbo gbogbo wọn nílẹ̀kùn nù lé erúkọ bẹ́ẹ̀ yẹn so a rọ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ bá wa fi nǹkan kan sílẹ̀ nǹkan tẹ bá máa fi sínú àkáǹtì wa tẹ bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ lè sẹ́ndì owó sínú àkáǹtì wa a ní àkáǹtì kan ní ilẹ̀ wa lọ́hùn àmọ́ a lè gbé ta ẹni tó bá fẹ́ fi nǹkan kan sínú àkáǹtì wa nílé lọ́hùn ẹ jẹ́ ká fún yín ní àkáǹtì nọ́mbà wa so ẹ lè ẹ̀yin text wa lórí phone number tí a gbélẹ̀ 447399580606 ẹ̀yẹn pè wá lórí yẹn ẹ text wá lórí yẹn so a lè send account ti ilé sọ́dọ̀ yín torí àfẹ́ gbé yẹn ta torí ẹ mọ̀ àwọn ìjọba tó wà nílẹ̀ àwọn má lè ẹ mọ̀ wọ́n lè lọ ṣe oríṣiríṣi pẹ̀lú àwọn òde fẹ́ yẹn so meanwhile a máa gbé account tí a fẹ́ kí kẹ́ lè fi ran bàbá lọ́wọ́ kẹ́ fi gbé a máa gbélé ẹ máa fi sórí orí lansing ẹ máa rí tó máa jáde ẹ dẹ̀ máa ṣe ẹ̀kan reference ẹ máa lò ní bàbá Ashiru reference tí a máa fẹ́ kí ẹ lò nìyẹn
torí a fẹ́ ran bàbá lọ́wọ́ torí ibi tí wọ́n bàbá ń gbé yẹn bàbá ò dẹ̀ ríran dáadáa mọ́ wọ́n nílò ìrànlọ́wọ́ láti tọ́jú ojú wọn bàbá dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tó múnádóko gan lánàá àwa náà a dẹ̀ fẹ́ fi nǹkan tó ara tí a ṣe gbé ètò Odùduwà TV Radio kalẹ̀ ni pé a fẹ́ ran ẹnikẹ́ni náà tó bá ti jẹ́ ọmọ Yorùbá báyìí a fẹ́ rí i pé wọ́n rí ìrànlọ́wọ́ tí ó tọ́ a fẹ́ kí wọ́n rí gbà ìyẹn ni a ṣe gbé ètò yẹn kalẹ̀ sọ̀rọ̀ mi yẹn so gbogbo ohun tí à ń sọ ń sìn ẹjọ́ àárọ̀ yìí ẹ máa gbé account ẹ máa rí account tó máa jáde ń sìn a máa kọ reference bàbá Ashiru so tẹ bá ti rí yẹn ẹ bá wa fi nǹkan kan sínú account yẹn ẹni tẹ bá dẹ̀ fẹ́. ok máa ilé tẹ́lẹ̀. náà ṣé ọ̀dọ̀ bàbá náà mo mọ bẹ́ẹ̀ yẹn ibi tí mo gbà wọlé mi ò mọ Ìbàdàn general lẹ́yìn. máa mute eléyìí so àwọn ń lọ́bì kan but mo kàn fẹ́ switch ẹ̀ ní hold on so remove pin. Add pin. So now gẹ́gẹ́ bá ṣe ń sọ mo kàn fẹ́ kó yé wa ni pé ó ṣe pàtàkì sí pé ká ran àwọn èèyàn wa lọ́wọ́ ó ṣe pàtàkì gidi gan ni pé ká gbé àwọn ìgbésẹ̀ yẹn torí àwọn ìjọba tó yẹ kó pèsè nǹkan báyẹn tá ti sọ láti ran bàbá Ashiru àwọn bàbá wa Ashiru lọ́wọ́ àwọn bàbá wọ́n ti ṣe mọ̀ pé wọ́n dẹ̀ ti pẹ́ wọ́n ti ní ọjọ́ orí tó pọ̀ gan-an àdẹ̀dúpẹ́ pẹ̀lú gbogbo wàhálà kòókò gbogbo owó wàhálà pẹ̀lú ṣe mọ̀ àwọn tó dẹ̀ yín wọ́n ká àwọn Haúsá Fúlàní ló yín wọ́n ká o wọ́n fẹ́ lé wọn kúrò ńbẹ̀ yẹn àwọn bàbá àmọ́ bàbá tó ní wọ́n ti ní ọmọ tewétegbò àwọn kan bẹ̀ yẹn wọ́n mọ̀ àwọn náà mọ̀ so wọn ò kápá bàbá àmọ́ ẹ jẹ́ káwa náà wá dúró fún bàbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí láti ṣe ìrànlọ́wọ́ fún bàbá wa bàbá Ashiru tó wà lórí ètò lánàá so ìrànlọ́wọ́ ẹ kàn máa kọ́ báyìí náà fún àwọn bàbá wa Ashiru ẹ jẹ́ kí n sáré kọ́ so ẹ rí a máa pín ẹ̀ sórí ibẹ̀ yẹn sìn ẹ má bínú mo kàn fẹ́ sáré kọ́ ká tó parí ètò ni so n tẹ́ bá lè ṣe bàbá Ashiru la máa pè wọ́n bàbá Ashiru so a máa kọ reference abẹ́ so tẹ́ bá ti rí yẹn ẹ ti mọ̀ pé ok n ta fẹ́ ṣe rè tabadẹ ti iye tabadẹ tùjọ àjẹkẹmọ àgbé fún bàbá torí ibi tí bàbá kàn tiẹ̀ nílẹ̀kùn lé wọn kàn tiẹ̀ nílẹ̀kùn ẹ mọ̀ kàn nílẹ̀kùn kàn dẹ̀ ní ibi jẹ́ pé ibi ilé ìgbọ̀nsẹ̀ tó máa wà lábẹ́ tí ó bá wà tí kò ní jẹ́ wà gbangba sọ̀rọ̀ mi yẹn yín so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ara ìjọba nǹkan tó yẹ kí ìjọba pèsè nìyẹn fáwọn àgbààgbà wa o tí ẹ ń rí ìjọba yẹ kó pèsè ilé ìwòsàn ọ̀fẹ́ ilé pé kí àwọn àgbààgbà wa kàn lè jókòó kàn lè gbádùn ayé wọn gbogbo ìgbésí ayé wọn tó kù kàn máa gbádùn ẹ̀ èmi ní oúnjẹ ni o ìwòsàn ni o oríṣiríṣi kódà bọ́ ṣe máa lọ láti ibi kan padà sílé gbogbo yẹn ló yẹ kó jẹ́ nǹkan tó jẹ́ ìjọba máa ṣe àmọ́ ẹ rí pé àárí ọwọ́ ìjọba so reference mo fẹ́ kí a lò ní reference bàbá Ashiru so ni máa kọ́lẹ̀ sí ẹ máa rí tó máa jáde lórí àwòrán bàbá Ashiru so ẹ jọ̀ọ́ ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ àwọn tẹ́ ẹ bá wo show yẹn á gbìyànjú bóyá tó ń lè gbé jáde tó bá ṣe mo lè sáré bóyá mo tẹ̀ lè gbìyànjú kí tiẹ̀ fi díẹ̀ nú ẹ̀ hàn lénìí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n sáré ṣe nǹkan kan náà select or copy so mo ti pin ní kíní yẹn síbẹ̀ yẹn báyìí so gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ jọ̀ọ́ ẹ má fi falẹ̀ ntí àwa dúró lórí ẹ̀ àwa dúró lórí òótọ́ ìyẹn níṣẹ́ àwa Odùduwà TV Radio ẹ bá wa mute níbẹ̀ yẹn má bínú so àwa dúró lórí òtítọ́ a dẹ̀ fẹ́ ìlọsíwájú fún gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀ ẹ jẹ́ ká ṣe ra wa bí òṣùṣù ọwọ̀ tá a bá dúró papọ̀ kò sí nǹkan náà tó máa dá wa dúró ara tá à ń sọ nìyẹn so a ti kọ reference yẹn sílẹ̀ ńbẹ̀ yẹn mo fẹ́ wá ẹ jẹ́ kí n wá lọ sínú kíní kí n fi kíní yẹn hàn wá mo kàn máa gbé fídíò yẹn wá but mo fẹ́ wá jáde náà so ẹ̀yẹn máa mú sùúrù díẹ̀ fún mi o mo máa wá fídíò yẹn jáde ńsìn mo fẹ́ kí gbogbo wa rí fídíò ọ̀hún bàbá wa àwọn bàbá wa bàbá Ashiru bí ara nǹkan tí bí àwọn Fúlàní bí wọ́n ṣe yí wọn ká
kó lè yé gbogbo wa torí tá a bá ń sọ àwọn kan lè rò pé bóyá a kàn ń sọ lásán pé a kàn ń kò sí òótọ́ ọ̀rọ̀ nínú tá à ń sọ èmi a máa gbé fídíò yẹn a máa fi hàn yín báyìí so ẹ lè rí ìdí tá a ṣe láti ran àwọn bàbá wa lọ́wọ́ torí irú iṣẹ́ báyìí nǹkan táwa ń gbé kalẹ̀ yìí àwọn ètò tá à ń gbé kalẹ̀ yìí ó já sórí pé ìjọba wa wọn ò tọ́jú àwa ọmọ Yorùbá lápapọ̀ àbí ẹja mi tó bá jẹ́ pé rọ́ ní ẹjọ́ o tó bá jẹ́ pé mò ń purọ́ ni ẹja mi ń rọ́ kò jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé à ń sọ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí pé irọ́ ni ẹja wa ń rọ́ àmọ́ ibi tí à ń lọ nìyẹn máa gbé kíní yẹn sáré kalẹ̀ Book local jobs with Google's local services ads. In business, you can always do with a little more. So ọ̀dọ̀ àwọn bàbá wa ṣìlù nìyẹn o lánàá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ a máa gbọ́ díẹ̀ nínú ẹ̀ ká gbọ́ ṣókí nínú ọ̀rọ̀ yẹn so bàbá wa nìyẹn o ṣe máa wọlé wọn o torí náà bá ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ ọmọ pé mi gbéde wọn pé Yorùbá mo máa fi bàbá fi àdá tí wọ́n fẹ́ fi gún àwọn ọmọ náà fi hàn lórí ètò yìí kẹ́ bá mọ̀ pé kí n dà sọ kí n ṣeré o kí n ṣeré o bàbá nìyẹn o bàbá wọn ojú wọn kan ojú kan kò tán ní wọn nílò ọ̀rọ̀ wa gidi gan ni o. pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Àfọ̀ntà yìí ǹjẹ́ ti àríyàn kan nù níbí tó fi. so ẹni tẹ́ bá máa wo tó ẹni lọ sí YouTube ẹ wò lórí YouTube ó wà lórí YouTube ó wà lórí Facebook àṣetò yẹn lánàá ntẹ bá lè ṣe àti pin account ẹ jọ̀ọ́ ẹ bá wa fi nǹkan kan sí tẹ́ bá dẹ̀ fẹ́ lo tẹ́ bá fẹ́ fi nǹkan sí nínú account ti ilẹ̀ wa lọ́hùn ẹ text hi sórí ọmọ 7399580606 wọ́n rẹ́dì láti help wa ẹ text ẹ síbẹ̀. Adá community kan sílẹ̀ bí nísìn. Nígbà community fáwọn oníràyè wọn náà àwọn aláfàyàwọ́ lọ ṣe kíní. Kí community lọ dúró nídìí òkun fẹ́ pínwó. Nítorí ìdílé ńgbà tí mo rí fún gbé ẹdẹ mi ì tiẹ̀ wá lọ sí mítì wọn kò sí kíní. Yẹn kò sí ìdódẹ̀ lè béèrè lọ́mi pé wáì tí mi ò ṣe bẹ́ẹ̀. Ẹ máa wọlé bàbá ò nílẹ̀ kún nílé wọn o. Láti bá mi sọ̀rọ̀. So ẹ jẹ́ kí n tó fi tiẹ̀ síwájú. Ẹ bá kọ̀ọ̀kan lọ́ mi. So mo fẹ́ kẹ́ rí ibi tán ti gbé àdá jáde wọ́n gba àdá méjì. Wọ́n mọ̀ wọ́n gbé wọn bọ̀ bí wọn bọ́ tẹ́ bá fi ra àkàrà ní ìtàn Yorùbá kan wọn ò lè bá wọn sọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn wọ́n ti mú. mo fẹ́ rí ibi tí bàbá ti fẹ́ yọ àdá méjì báyìí mo fẹ́ kẹ́ rí yẹn má bínú so ẹ lè wo lórí Odùduwà TV Radio lórí YouTube bọ̀ mo kàn fẹ́ fi léyìn hàn wá ibi tí a ṣe láti ran bàbá lọ́wọ́. gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n wá dá màá. wọ́n gbọ́ yín ẹ sọ̀rọ̀. èmi ni mo kọ́ mẹ́. Okay, hold on. sáfìsì wọn tẹ̀ ń jáde. mo fẹ́ wá béèrè ìbéèrè kankan. má bínú. mo fi lé bá ọmọ ọlọ́mọ nínú igi wa la. ẹ̀jẹ̀ yóò lè. ẹ wo kí ni ìtumọ̀ àwọn ọbẹ̀ yẹn jọ bó làwọn ọbẹ̀ yẹn ti wá. bàbá wọn ní kẹsọ́lẹ̀ kan sí gómìnà ti gbà. mo gbà lọ́wọ́ àwọn pípì tó wà ládùúgbò yìí ni o àwọn Fúlàní ni o. ṣe ríran ìbọn ọ̀bẹ tí wọ́n gbà lọ́wọ́ àwọn Fúlàní ewé te gbòdó lè jẹ́ kán lè rí kíní yẹn ṣe mi ò ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ ewé te gbò tán mọ̀ ń pa ẹ̀ ló yẹ kán lè rí kíní yẹn ṣe. bàbá yẹn ti fọ́ iye ẹ má fi hàn ẹ má jẹ́ kán fi hàn ẹ má jẹ́ kán sọ. aláti fi hàn ẹ wo ọ̀bẹ yẹn nìyẹn o sí àwọn bàbá wa tí wọ́n ti lé ní 42 ó lé ní 4 84 years. tí ẹ ríran àwọn Fúlàní wa bá wọn lé níbo làwọn ìjọba wa wà ẹjọ́ ara tá à ń sọ nìyí o níbo làwọn ìjọba wa wà tí wọ́n wá bá bàbá ń lé báyìí níbo làwọn ìjọba wa wà a kàn ṣẹ́rí aláti máa sọ àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká òótọ́ ọ̀rọ̀ ní ká má ẹ má bínú mo sọ́rí mo ti ń sọ̀rọ̀ lọ́mọdé ń gbàgbé mo fẹ́ fi eléyìí hàn ẹ má bínú ẹ jẹ́ kí n padà ẹ má bínú mo ti ń sọ̀rọ̀ mo mi tiẹ̀ mọ̀ pé mo ti ẹ jẹ́ kí n fi eléyìí hàn ẹ má bínú bàbá nìyí o bàbá tí à ń sọ̀rọ̀ pé bàbá Ashiru
ta ní pé ta fẹ́ràn lọ́wọ́ ilé wọn rèé o ẹ má bínú gbà tí mo ti ń sọ mí tiẹ̀ tí ẹ má bínú àwọn rèé so a máa play ẹ̀ díẹ̀ kẹ́ wò ẹ má bínú. ohun tó fẹ́ ṣe fún wa náà ni pé kí gbogbo wa submit pé a ti dẹrú lọ́nà àbáyọ mọ́ wọ́n máa ṣe wá bó ṣe wà ṣùgbọ́n nígbà tá a bá dákẹ́ tá a bá dìde ẹ̀tọ́ wa ní. bàbá parọ́ lélẹ̀ ilé gbogbo haúsá ti ra ilé ìlọrin pátápátá àwọn onímọ̀ ṣe o bàbá nìkan wà ní ìtajà àwọn haúsá ti ra gbogbo àwọn ilé yìí ṣe ń gbọ́. bàbá yẹn sọ lẹ́ẹ̀kan yẹn pé kánò ń ṣe wà láyé òun ò ní gbà ẹ̀rọ àwọn ilé ṣẹbárí àwọn tí ṣẹbárí wọ́n ti bímọ jọ rẹpẹtẹ wọ́n bímọ jọ bí ìpẹtẹ. ṣé ń gbọ́ mi rò pé wọ́n ń gbóhùn Joseph dáadáa ṣé ń gbọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní gbogbo àwọn ilé tó yí bàbá ká ní àwọn Fúlàní ti rà pátápátá pé wọ́n dẹ̀ bímọ jọ rẹpẹtẹ ní. wọ́n dẹ̀ bí ọmọ jọ rẹpẹtẹ. ọ̀dọ́ tí wọ́n gan wọ́n fẹ́ rà bàbá ló yarí ẹ̀ẹ́ríran Yorùbá. wọ́n fẹ́ rí Haúsá ní gbogbo wọn. gbogbo ohun tẹ́ ní ẹbí kà má lè dùn. gbogbo àwọn tí wọ́n ṣe ìpadà àti ilé Haúsá ni wọ́n. wọn ò dẹ̀ kàwé wọn ò ṣe kán. gbogbo àwọn tẹ́ ń rí tán ṣò yẹn àwọn ọmọ Fúlàní ni ibẹ̀ náà bí wọ́n sì. wọ́n yí bàbá ká pátápátá bàbá àti ẹbí ẹnìkan lọ́dá dúró ń bẹ̀ yẹn nítorí ẹ̀ jẹ́ kí bàbá lè dúró ewé àtegbò ni nítorí jẹ́ kí bàbá lè dúró ń bẹ̀ yẹn ojoojúmọ́ wọn wá bọ́ ṣe máa lé bàbá kúrò nílẹ̀ lábẹ́kúta ń bẹ̀ yẹn afọ́ta ẹ lọ yẹ̀ wò ẹ wo ètò yẹn. ẹ wá ní tí wàhálà bá ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe ní borí ọmọ Yorùbá. gbogbo ilé náà ni wọ́n ti ra gbogbo ẹ̀ pátápátá. ó wà lọ́wọ́ mi ilé bí tó lè rí. àárín náà àárín yín sá. ẹ ti lu àwọn lójú gbogbo àwọn tẹ́lẹ̀ tó dé fún ẹ pátápátá àwọn ni ẹni tó ti gbogbo àwọn èèyàn tó ń ṣò yẹn tó ń jókòó tó rìn lọ Fúlàní ní gbogbo pátápátá ọdún ra lé ọkọ àwọn mọ. ọmọ Fúlàní ní gbogbo wọn ò gbogbo àwọn tó ń ṣò yẹn ẹ̀yin èèyàn ṣáà rí wọn báyìí Fúlàní ní gbogbo wọn. ọmọọba ó dà pé à ń gbọ́ àti ń gbọ́ jù sí. gbogbo ibi tẹ́ ẹ̀ rí àwọn náà jogún ẹ̀ wọ́n ti rà ifá tí wọ́n bá débi kan ní Yorùbá kan fẹ́ ra lé kan wọ́n ti sọ èèyàn kan ti pínlẹ̀ fún Yorùbá yẹn ní 3 million naira. àfòyà kọ̀fẹ́ṣọ̀ ẹ̀ ní ẹ̀dá ṣe fàájì èrò ń bẹ̀rù ó pín ní ẹ̀ fún 3 million naira ó wá lọ bẹ́ẹ̀ tó nílé òun fẹ́ rà ẹni wá sọ pé àpé 16 million lòun fẹ́ tà at the end of the day wọ́n là ló wá ta ilé yẹn fún ní 3 million. àwọn challenge tí Yorùbá ń fèsì ó pọ̀ gan challenge tí a fèsì ó pọ̀ gan bàtà àwọn ẹgbẹ láti ilé pé ó lẹ́ẹ̀kan tí ẹ bá rí wọn bọ́ ṣe kú. ṣe ti rí wọn àwọn náà wà ní ṣọ́ọ̀bù àwọn náà bímọ jẹ àwọn náà fi ra outside. the honest part ni pé wọ́n ní bólà náà ṣàwábì bólà òun náà ṣàwábì èèyàn kan ní wọn ló wá bí tó bẹ̀rẹ̀ sí ṣàbólà mi pàtó ṣàbólà kan ló bẹ̀rẹ̀ sí kí àwọn èèyàn wà náà ń pọ̀ sí gẹ́gẹ́ bí ìtàn tá a bá ń bẹ̀ wọ́n ń pọ̀ sí inú Abẹ́òkúta lélẹ́yìí o náà ń pọ̀ sí. nípa ti rògbò báyìí. gbà tó wá pọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ra lé. Abẹ́òkúta lẹ́yìn èèyàn ń wò yí o inú Abẹ́òkúta tá à ń pariwo o. Ìjọba wo wọn tí ìran Yorùbá fẹ́ fèsì tá a lè ń sọ fún wọn ọ̀gbọ́. Bàbá náà jẹ́ pé yíwa pé nígbà tí ìrìn àmọ́mọ́dà bá ṣàwà bẹ́ẹ̀ gbà tó fẹ́ ṣe election nígbà yẹn tó fi ní kó máa wọ aṣọ fún 24 hours which is Buhari ni Minister of Petroleum ọjọ́ plan ó ní bàbá ní ìnáwó amúnésàn wà ilé ìgbèdè ilé àdúgbò ìnáwó amúnésàn wà ilé tó fa aṣọ kò olóòrùn náà kó wá wọ́n ti rẹ́ni fún gbà tó bí àmàbẹ́jà. ṣe rí nǹkan tó wà lọ́wọ́ bàbá ń bẹ̀ yẹn ọ̀bẹ àwọn Fúlàní nìyẹn bàbá àgbà lọ́wọ́ wọn pẹ̀lú ọjọ́ orí bàbá o bàbá àgbà lọ́wọ́ wọn ẹ mọ̀ pé ewé àtegbò ni àmọ́ wọ́n nílò ọ̀ràn lọ́wọ́ wa ẹ wò ẹ̀yin náà ẹ yẹ̀ wò máa tún tẹ̀síwájú sí ẹ yẹ̀ wò. Joseph 1 second Joseph hold on 1 second
bàbá ń sọ̀rọ̀ ẹ hold on bẹ́ẹ̀ 1 second. Bàbá okay ṣé àwọn ọ̀dọ́ yìí lè mú báyìí. bàbá ń fi hàn wá. ẹ máa gbọ́ o. ẹ jọ ẹ ṣàyẹ lórí àwọn ọbẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí ẹ ṣàyẹ lórí ọbẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí. ọbẹ̀ yẹn rèé o. kí ni ìtumọ̀ àwọn ọbẹ̀ yẹn jọ bó làwọn ọbẹ̀ yẹn ti wá. bàbá wọn ní kẹsọ́lẹ̀ kan sí gómìnà ti gbà. mo gbà lọ́wọ́ àwọn pípì tó wà ládùúgbò yìí ni o àwọn Fúlàní ni o. bẹ́ẹ̀ ni kì í ṣe mọ́lẹ̀ wa. ẹ má fi hàn ẹ má jẹ́ kán fi hàn. láti fi hàn ẹ má bínú ẹ wò mo fẹ́ kí gbogbo wa wo ọbẹ̀ yẹn ẹ jẹ́ ká wo ọbẹ̀ yẹn mo fẹ́ kí a wo ọbẹ̀ yẹn bàbá àgbàlagbà ọjọ́ orí wọn àwọn ọmọ Fúlàní wọ́n fẹ́ fi ọbẹ̀ kan bàbá tí wọ́n pé bàbá nìkan ló wà ń bẹ̀ yẹn pẹ̀lú ìyàwó wọn àtàwọn ọmọ ewé egbò ni ò jẹ́ kó rí kí àwọn Haúsá kápá wọn o ẹ má jà dáadáa bàbá nìkan ẹ jọ̀ọ́ torí náà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa báyìí a ti pin account síbẹ̀ yẹn ẹni tẹ́ bá lè bá wa ṣe ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ lo PayPal ẹ lo account UK tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe tọrọ ti ilẹ̀ wa tẹ́ bá fẹ́ send kankan ẹ jẹ́ kí n text number tẹ́ máa pè ẹ text hi sí number yìí mo kàn máa kàn sí text hi to tó kí gbọ́ wá lè rí to +44 44 399 580 606 so ẹ kàn text yẹn 606 to use Yoruba account so Yoruba account so mo máa text yẹn sìn so ẹ máa rí so mo ti kọ yẹn síbẹ̀ yẹn so ẹ lè ṣe yẹn torí ó ṣe pàtàkì ẹ wò sí bàbá wa ẹ wo ọjọ́ orí àwọn bàbá wa 84 years ogójì méjì ó lé ní mẹ́rin àdàlà níjọba bó làwọn ìjọba wa wọ́n tẹ̀ ti dárúkọ àwọn amósùn wọ́n ti dárúkọ àwọn bàbá wọ́n mọ gbogbo àwọn arábí yẹn Dàpọ̀ Abíọ́dún wọ́n mọ gbogbo wọn o gbogbo wọn ẹ wo ibi tí wọ́n fi bàbá sí ẹ wo àyè tí àwọn arábí tí wọ́n fi bàbá àwọn kò yẹ kí àgbààgbà wa kò yẹ kí ìkan ṣoṣo nínú àwọn àgbààgbà Yorùbá kó máa jẹ ìyà tọ́ mi yẹn lápapọ̀ wa báyìí kò yẹ kí ìkan ṣoṣo nínú wọn máa jẹ ìyà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ran àwọn bàbá wa Ashiru lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ wo fídíò yẹn ó wà lórí Facebook lórí Odùduwà TV Radio ó wà lórí YouTube lórí Odùduwà TV Radio ẹ lè wò kẹ́ wò látòkè délẹ̀ kẹ́yìn náà kẹ́ fojú ara yín rí a máa tẹ̀síwájú lórí ẹ̀kẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn mo kàn fẹ́ kí ẹ rí àdá tí ọ̀bẹ tí àwọn ọ̀dẹ̀ ní ọ̀bẹ yẹn mú gan tí ó bá jẹ́ pé bàbá ní ewé egbò lọ́wọ́ ni n tà ń sọ ẹ̀kọ́ la máa sọ ń pa yẹn ṣọ́nà mi yẹ yín bàbá dẹ̀ ilé bàbá ẹ wò ẹ jẹ́ kí mo ti fi yẹn hàn yín mo fẹ́ padà sẹ́yìn ká fi ibi tí wọ́n fi ṣe ilé kí wọ́n ti ń pè ẹ wò ọ̀rọ̀ yẹn ó bàyàn nú jẹ́ nígbà tá a rí gbogbo ibi tí wọ́n wà tí wọ́n di ibi tí wọ́n ti gbé ń lò láti lọ gbọ̀nsẹ̀ ẹjọ́ wọn nílẹ̀kùn ilé wọn nílẹ̀kùn ìjọba yẹ kí irú nǹkan tó yẹ kí ìjọba wa máa mójútó nìyẹn fáwọn àgbààgbà wa irú nǹkan bẹ́ẹ̀ ló kàn máa mójútó gbogbo ẹ̀tọ́ kó iṣẹ́ ìjọba ni pé kán rí pé gbogbo ẹ̀tọ́ tó tọ́ sí ọmọ onílẹ̀ àwa ọmọ Yorùbá ó tẹ̀ wá lọ́wọ́ àmọ́ ìjọba wa ò ṣe bẹ́ẹ̀ àbí kí lẹ́ni mo wí ìjọba wa ò ṣe bẹ́ẹ̀ o mo kàn fẹ́ wá fídíò yẹn mò ń wá bẹ̀yìn ẹ má bínú kíní yẹn ti pọ̀ ó pọ̀ dáadáa báyìí mi dẹ̀ mọ ibi tó wà bọ́t màá tún fi bẹ̀yẹn hàn ìta kò sí lẹ̀kùn lọ́dọ̀ wọn pẹ̀lú síbẹ̀síbẹ̀ náà bàbá ń lo àwọn kọ̀ọ̀kan jẹ́ pé àwọn èèyàn gan mọ̀ pé láti dọ́dọ̀ wọn èlò ẹ̀ láti àwọn náà láti mọ̀ pé ẹ mọ̀ so. ṣé kò mú jẹrí. mo kàn fẹ́ mú. hold on tó say 1 second. ṣùgbọ́n ó dá mi lójú pé àwọn èèyàn wa wọ́n máa wò nǹkan tó bá lè ṣe tó bá dẹ̀ wọ́n wá sí a ó jẹ́ṣẹ́ fún yín. ló ṣẹlẹ̀ ni pé òun ló ṣe wà yẹn o. olókè sà. bàbá ò béèrè àwa là ń ní pé ká ràn wọ́n lọ́wọ́ pé tá a bá bàbá ti ṣe wé the minds with. ẹ jẹ́ kí n sáré padà sẹ́yìn díẹ̀. ọ̀rọ̀ mọ́ tá a ṣe lè ṣe. àmúlẹ̀ ń wá kí ní ọ̀hún ẹ má bínú mo ti. àdúgbò àfọ̀n
Pastor. Daddy. Òfin ránṣẹ́. Aṣọ tí o kí wọ́n máa fi Bible ta. Mo kàn fẹ́ wá bẹ̀yẹn tó fún mi ni torí ìta ní ilé ìgbọ̀nsẹ̀ wọn ìta báyìí ni mo dẹ̀ àmì rẹ̀ fẹ́ ká fi wọ́n lẹ̀ bẹ̀yẹn ṣe gbọ́ ẹ ṣeun. Gọ́ọ̀mẹ̀ntì wa. Kí ni ìmọ̀ràn tí màá tún pè é sọ́là ń sọ? Màá pè é ní àwa ló. Ẹ jẹ́ ká ṣe báyìí náà. Nǹkan tí ẹ̀ ń sọ sí kò sí gọ́tà kò sí kankan ilé yẹn tún wá jẹ́ ilé àlàpà ṣáláńgá lélẹ̀ ṣáláńgá ṣẹ́rí ọ̀ọ́dọ́gbọ́n. Ibi tí bàbá ti gbé ìyàgbẹ́ nìyẹn o ẹ̀yìn ẹ̀yàn wa bàbá tán lé ní 42 àti ó lé mẹ́rin ká pè bẹ́ẹ̀ ẹ jọ ìrànlọ́wọ́ bàbá wọ́n ń gbé ní Àfọ̀ntà ní Abẹ́òkúta àwọn Haúsá àti Fúlàní wọ́n ti yí wọn ká nílẹ̀ tiwa o ẹ jẹ́ kó yé wa o ara ta ṣe ń jáde ta ṣe ń sọ̀rọ̀ nìyẹn ọjọ́ ọ̀la bàbá ó yẹ kó jẹ́ kí ibi tẹ́ pé wọ́n gbé ìjọba ń tọ́jú wọn wọ́n nílé ìwòsàn ojú wọn orúkọ bẹ́ẹ̀ kò yẹ kó bàbá máa san kọ́bọ̀ fún kankan kìdẹ̀ ń ṣe àwọn bàbá gbogbo àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá ẹ̀tọ́ wa là ń sọ yìí ẹ̀tọ́ wọn ní mò ń là ń sọ pé kán gba ẹ̀tọ́ wọn ìjọba mélòó ló ṣe bẹ́ẹ̀ yẹn ìjọba nínú àwọn ìjọba wo àwọn mélòó la lè tọ́ka sí pé ẹ gbìyànjú fáwọn àwọn àgbààgbà wa ìjọba mélòó la lè tọ́ka sí ìbéèrè la béèrè kì í ṣe èbú a kàn béèrè ẹ wo ibi tí bàbá ń tọ́ máa gbọ́ ìta ẹ já wo ẹ torí náà ẹ jọ ń tẹ́ bá lè ṣe ká ran bàbá lọ́wọ́ 84 years old bẹ́ẹ̀ ni ń tẹ́ bá lè ṣe alàgbà Bashiru ẹ ṣeun jàre Bashiru Mustapha ẹ ṣeun ẹ náà wà lórí ètò lánàá so ẹ jọ ó ṣe pàtàkì nọ́mbà tí ó wà lórí screen tẹ́ ń rí yẹn 447399580606 ń tẹ́ bá lè ṣe fún bàbá ẹ jẹ́ kí a ṣe lápapọ̀ ẹ jọ mọ́ rọ̀ wá ni bàbá ọjọ́ alẹ́ wọn báyìí ó yẹ kí àwa ọmọ Yorùbá lápapọ̀ ká máa dúró ti àwọn àgbààgbà wa gbogbo àwọn náà la fẹ́ dàgbà àbí ṣé tá bá ń dúró pé tá à ń wò tá gbójú kúrò ń bẹ̀ kí ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ alẹ́ tàwa náà tá ń mọ̀la kò sí ẹ jẹ́ à ṣe kínní lápapọ̀ ìjọba wa iṣẹ́ tó yẹ kán ṣe ó dá sórí wa ara ń ta ṣe fẹ́ gba òmìnira là ń sọ yìí o ara ń ta ṣe fẹ́ gba òmìnira là ń sọ yìí ti fọ́ mẹ́rìnlélọ́gọ́rin ẹ ṣeun mẹ́rìnlélọ́gọ́rin ẹ ṣeun àwo ti dé Tajudeen ẹ ṣeun ọgọ́rin mẹ́rìnlélọ́gọ́rin ogójì méjì jẹ́ ọgọ́rin ẹ ti gbájú ẹ ṣeun ẹgẹ́ tiẹ̀ mo ti yé mi ẹ ṣeun ẹ ṣeun no problem Bashiru no problem of course a ní gbogbo wa a ní wọ́n máa ń sọ kíní kan tó tó bí òwe níwájú ọ̀yàn gbà ó kéré jù àwọn ni tí ẹ̀ ń gbọ́ ó kéré àní ohun tó bá kéré jù tẹ́ bá lè gbélẹ̀ fún bàbá ẹ jẹ́ ká fi hàn àwọn èèyàn wa kódà ká fi tí ẹ bá ṣe kíní yẹn àwọn Fúlàní tó wà ń gbẹ̀ yẹn tó bá rí i pé a túbẹ̀ yẹn ṣe pé àwa gan àti ẹ mọ̀ pé à ń fi àmì hàn wọ́n pé tá a bá gbé bẹ̀ yẹn dúró ká wá fi àwọn ìdáàbòbò pẹ̀kun à ń fi hàn wọ́n pé ilẹ̀ wa àwa ti wá dúró àmọ́ tá a bá dákẹ́ tí bàbá àti tó máa kúrò ń bẹ̀ yẹn à ń sọ fún wọn pé wọ́n ti borí wa nìyẹn nǹkan kékeré báyìí ẹ kàn lè pé bóyá owó kékeré tẹ́ gba gbélẹ̀ fún bàbá yẹn pé kò ṣe nǹkan kan ó máa ṣí ọ̀nà fún wa torí a ti bẹ̀ sí ń jí ara wa báyìí lábẹ́kúta láfọ̀ntà yẹn ká fi hàn àwọn Fúlàní yẹn pé ẹ wá o nílẹ̀ tàwa o ẹ lè jọba lórí tàwa sẹ́ èèwọ̀ sọ̀rọ̀ mi yẹn yín ẹ jẹ́ ká ṣe o màá rọ gbogbo wa níta bá lè ṣe ẹ kọ reference bàbá Bashiru òun lè ń rí ẹ ṣáà máa wò ẹ jẹ́ ká wò díẹ̀ síwájú sí. páìpù sínú ibi wọn ni o ọwọ́ gbé páànù àti blọọkù lè gbà tó sọ àti ra sìmẹ́ǹtì àti ra.
gbogbo ajẹ́ ilẹ̀ bàbá wa báyìí ẹ jẹ́ ká rí pé wọ́n gbé ìgbésẹ̀ ayé tó dáa gbogbo ọjọ́ alẹ́ wọn tó kù ìyà yìí ṣẹ́rí ìyà ara rẹ̀ tá à ń sọ tí gbogbo wa ń jẹ tábà dẹ̀ dúró tíyà ń jẹ kan nu wa ìyà ń jẹ gbogbo wa ni o ṣé ń gbọ́ mi tábà dúró tábà ń wò tíyà ń jẹ ìkan nínú wa ìyà ń jẹ gbogbo wa ni o ìyà ń jẹ gbogbo wa ni lápapọ̀ tábà dúró pé iyì tó tọ́ sí wa a ṣe pé ìjọba tó máa gbé kalẹ̀ lórí ilẹ̀ Yorùbá ó jẹ́ kí gbogbo iyì tó tọ́ sí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pátápátá gbogbo wa gbà ní kọ̀ọ̀kan ṣoṣo báyìí ní kọ̀ọ̀kan wa torí ẹ̀ ló ṣe pàtàkì kí gbogbo wa dúró papọ̀ ká sọ̀rọ̀ sórí kínní ẹ̀tọ́ tó bẹ́ẹ̀ wo iwájú ẹ̀yìn àgbà ẹ̀tọ́ mẹ́ta bá gbogbo àtàbá tọ̀ sójú kan tó bá hó gan ló máa jẹ́ kí nǹkan tá fẹ́ kó ṣẹlẹ̀ ibi tá a wà nìyẹn o ibi tá a wà nìyẹn ẹ jẹ́ á tẹ̀síwájú ká tún wo ọ̀rọ̀ yẹn torí ẹ jọ bàbá Ashiru wọ́n wà ní Ọ̀fọ̀tà báyìí àwọn Fúlàní yí wọn ká bàbá tó ń tí àwọn Fúlàní wọn lè fọwọ́ kọ̀ wọ́n ń bẹ̀ yẹn ewé te gbò wọ́n gba ọ̀bẹ méjì lọ́wọ́ àwọn méjì ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká gbé bàbá lẹ́yìn ibi tán wà yẹn ẹ jẹ́ tá bá ṣe kinní yẹn dáadáa tá bá tún wá padà wá ká wá múràn yẹn wá ká wá fi ibẹ̀ yẹn hàn yín bí wọ́n ti gbé ṣe gbogbo ẹ̀ tán ti ṣe lẹ̀kùn tán ti ṣe náà tán ti nílé ìgbọ̀nsẹ̀ tán ti ní gbogbo ẹ̀ tán ti ní ibi tán ti gbé wẹ̀ tán ti ní ibi tán máa jókòó sí. ǹjẹ́ yín gan ara yín ajágara ẹ̀ wò pé àwa la ṣe kínní adúró ti ìkan nínú àwa ọmọ Yorùbá ìyẹn ló ń pè lọ́mọlúwàbí ìyẹn ló ń pè lọ́mọlúwàbí àbí kí lẹ rí sí ọ̀rọ̀ tí mo sọ yìí ìyẹn ló ń pè lọ́mọlúwàbí ẹ jọ̀ọ́ èèyàn yẹn wa a ní sọ jù báyìí lọ lórí ẹ̀ lọ títí a kàn ní ká mẹ́nu bà ọ̀rọ̀ yẹn ni àmọ́ a máa mú ọ̀rọ̀ a tún máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ti olóyè èsì ọ̀rọ̀ tí àwọn agbẹjọ́rò tán lọ gbé kalẹ̀ níwájú adájọ́ lẹ́ni ká mọ tí ó ń lọ lórí ọ̀rọ̀ yẹn àmọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo ẹ̀ ẹ rí pé gbogbo ẹ̀ tọ́ mọ́ra wọn gbogbo ọ̀nà kọ̀nà làwọn Fúlàní ń wá bọ́ ṣe máa kó wa sí oko ẹrú ká má lè lẹ́nu ọ̀rọ̀ ní ọ̀rọ̀ adájọ́ ká má lè lẹ́nu ọ̀rọ̀ lórí ilẹ̀ tiwa ká má lè lẹ́nu ọ̀rọ̀ lórí pé bóyá a fẹ́ dáàbò bo ara wa gbogbo nǹkan tí ó jẹ́ pé ó ṣe pàtàkì tá lè fi dáàbò bo ara wa kán gbà lọ́wọ́ pátápátá ǹjẹ́ oko ẹrú kọ́ la wà báyìí a kàn béèrè ni o gbogbo àwa tá a sá lọ sókè òkun oko ẹrú náà la wà torí gbogbo àǹfààní tó wà nínú ilẹ̀ wa gbogbo wa ò fọwọ́ kàn án ẹ ṣeun Gani Bashiru ẹ ṣeun àṣẹ àmì àṣẹ ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun ta ẹ ṣeun alàgbà dúpẹ́ lọ́wọ́ yín gbogbo wa náà ni ẹ jẹ́ kí gbogbo wa ní kíní ìkọ́ o ẹ jọ̀ọ́ má tún wá rọ gbogbo wa ẹ má gbàgbé NINAS ẹ bá wa sáìnì ẹ o ẹ bá wa sáìnì ní NINAS ẹ bá wa sáìnì ẹ bá wa sáìnì NINAS àmọ́ tí bàbá wa bàbá Ashiru yìí ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ẹ kọ reference tẹ bá ti kọ reference yẹn sẹ tẹ bá ti kọ sí iye kí tẹ bá filẹ̀ àá pa gbogbo ẹ̀ papọ̀ àá wá lọ ṣe kódà a máa wá ẹni tó máa bá wa ṣe iṣẹ́ yẹn níbẹ̀ yẹn ó dẹ̀ máa jọ ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá ló máa ṣe iṣẹ́ yẹn àwọn ọmọ Yorùbá lá máa gbà tó máa bá wọn ṣe ilẹ̀kùn tó máa bá wa ṣe ilé ìgbọ̀nsẹ̀ tó máa bá wa ṣe àwọn tó máa kan àpótí ìjókòó sí wọn gbogbo ẹ̀ kó jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúró ti ra wa ṣe rí kíní kékeré ọ̀rọ̀ kékeré tara sọ ń bí báyìí ó lè ṣí ọ̀nà fún wa láì mọ iye ibi ọ̀nà táwa ò mọ̀ ẹ wò gbogbo àṣì àwa ọmọ Yorùbá àṣì wa lójú pé n tó ṣẹlẹ̀ sí wa rèé rọ o ẹja á dúró papọ̀ tábà dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá àtún ẹ mọ̀ ó tún lè lọ bẹ́ẹ̀ tí gbogbo a máa wò pé ẹ wá ó ti wá a lè ṣe fún èèyàn kan ní pápá nìkan ṣoṣo àbẹ̀yẹ̀yàn mẹ́wàá gbogbo alápapọ̀ àwa tẹ̀síwájú á tún fún wa ní ìfọkànbalẹ̀ pé ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ òmìnira wa torí a fẹ́ ranra wa lọ́wọ́ bàbá ṣe ń ran àwọn èèyàn wa lọ́wọ́ kọ̀ọ̀kan báyìí à ń ranra wa lọ́wọ́ ni o à ń ṣe kó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá à ń jẹ àǹfààní ilẹ̀ Yorùbá ṣé ń gbọ́ mi. calls ẹ má bínú Bukola ẹ má bínú o mi mọ̀ ẹ má bínú mi mọ̀ pé fóun wà ọ̀nà ẹ má bínú ok ẹ má bínú o ok ẹ fẹ́ pè wọlé ok máa make exception nísìn mi ò ṣe ni mo ti fẹ́ máa lọ tẹ́lẹ̀
but ẹ má bínú sí ìtẹ́tí sọ bẹ́ẹ̀ ẹ má bínú mi ò tiẹ̀ mọ̀ ẹ má bínú mo ti sọ̀rọ̀ lọ sẹ́rí kí ni ẹ ti ká mi lára ni ẹ má bínú ẹ ti pè é sìn ok ṣe bá máa pè é pè wọ ok mo rí mo ṣẹ̀ṣẹ̀ náà calls ẹ má bínú mo jọ mo tọrọ gáfárà lọ́wọ́ yín ẹ má bínú ẹ jẹ́ kí n wò ẹni tó bá wà pé wọlé ẹ pè sórí 44739580606 ẹ jẹ́ kí n wò tí má lè gbé jáde nsìn kẹlẹ̀ rí mo ń bọ̀ ẹ má bínú o ṣẹ́rí ìgbà mi ṣẹ́rí iṣẹ́ yẹn àbọ̀ torí mi ò fi sọ́kàn pé a máa sọ̀rọ̀ nípa ti bàbá lé láàárọ̀ ìyàmọ́ ẹ̀mí náà ló gbé wa débẹ̀ sọ̀rọ̀ mi yé yín so text hold on now no call yẹn ọ̀tà fún yẹn náà bẹ́ẹ̀ ń bọ̀ ẹ má bínú o so ẹni tó bá ti pè tí ok máa pè yín padà sí straight away máa pè yín ẹ má bínú sir ẹ má bínú sir so ok sir hello sir ẹ má bínú ẹ má bínú mo tọrọ àforíjì lọ́wọ́ yín ẹ má bínú sir ẹ má bínú ẹ wò kí n ṣe pé bóyá mo mọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn náà ẹ mọ̀ kì í ṣe pé mo dídí ṣe bẹ́ẹ̀ yẹn iṣẹ́ náà ni ẹ wò a kì í sùn lóru pàápàá pẹ̀lú gbogbo kìíní so à ń connect pẹ̀lú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí torí wọ́n ti ń pè látẹ̀ ẹ̀kọ́ mi ò mọ̀ mo ṣe rí mo kàn rí pé wọ́n kọ nǹkan mo rárá mo dẹ̀ mọ orúkọ mo dẹ̀ mọ̀ wọ́n so network yẹn ló fún wa wàhálà à ń connect pẹ̀lú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí so bóyá wọ́n lè bá wa sọ gbólóhùn kan àbí méjì àgbésókè but ọ̀rọ̀ tí bàbá kan tó wọlé ẹ jẹ́ ká máa gbọ́ kíní lọ. A tún pè wọ́n padà èmi máa pè wọ́n padà ńgbà yẹn máa pè wọ́n sìn kíní yóò wọlé kí ló dé lè ní ń bọ̀ ẹ jẹ́ kí n ṣe báyìí náà oh okay jẹ́ kí n ṣe báyìí náà mo ti mọ ọgbọ́n tí èèyàn máa dá sí ó ń ṣeré ni so ṣe báyìí náà ń bọ̀ ọmọ akókó clear ẹ̀ sìn ó ń ṣe hello sir yes sir à ń gbọ́ yín sir àwa ni yes sir hold on sir network fóònù mi ń ṣe bákan ẹ má bínú o ẹ hold on ṣé wàá ń bẹ̀ akókó bọ́ sí dáadáa náà gbọ́dọ̀ ọ̀hún ó máa bọ́ sí network yẹn ni ó ń já ni ó máa sọ̀rọ̀ sí ṣe máa gbọ́ wọn. hello sir ẹ̀kọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ mo tọrọ àforíjì à ń gbọ́ yín. bẹ́ẹ̀ni sà. ok mo ma ṣe eléyìí tí mo send sí yín jọ yẹn náà ní kẹ́ lò sà. ẹ lo same one ṣe ti swimming yẹn ẹ kọ́kọ́ reference swimming then ti lake ẹ kọ baba Ashiru sórí ẹ ó tán baba Ashiru so ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín sà máa tún bá yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ má bínú iṣẹ́ ló pọ̀ lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ ṣeun sà máa pè yín ṣẹ́ gbọ́ adúpẹ́ odò agbèwà ẹ ṣeun gan ni sà adúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣeun ẹ kúṣẹ́ náà ẹ ṣeun ó dà ọ̀sà so ẹ̀yin èèyàn mi ẹ wò mi ì dẹ̀ fi ṣeré o ṣe ni pé wọ́n ti pè kì í ṣe pé ẹ wò calls máa ń wọlé ṣe pé àgbà míì àti sọ̀rọ̀ ó máa ń ṣe kí wọ́n pè èèyàn kan ti pè ẹ jẹ́ sáré gbé calls àwọn tó pè kí sáré dá àwọn náà lóhùn so kì í ṣe pé mi ò fẹ́ gbé o but ẹ mọ̀ oríṣiríṣi làṣà ń ṣe ó pọ̀ gan tẹ́ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ tẹ́ pé ó lè láti máa sáré ọ̀rọ̀ ìlú yìí náà ni à ń sáré pé kí a lè gbé àwọn kọ̀ọ̀kan wá sẹ́yìn káwọn èèyàn lè gbọ́ tó ń lọ ká lè mọ ibi tí à ń lọ orúkọ bẹ́ẹ̀ yẹn so ìmọ̀ tó bá wọlé ok so wọ́n pè lẹ́kọ̀ọ́ mi gbọ́ wọn so mo kàn fẹ́ wò 11:26 ok wọ́n lè gbé wọ́n lè má gbé so àwa dúró pẹ̀lú ti Sunday olóyè Sunday Igboho a dúró pẹ̀lú wọn ok wọ́n lè má gbé wọ́n pè lẹ́kọ̀ọ́ but mi ò rí torí fóònù mi ó ok máa filẹ̀ bẹ́ẹ̀ yẹn so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ran bàbá lọ́wọ́ ẹ kàn text 447399 580606 ẹ text hi
pé ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́ so wàá dẹ̀ send the account yẹn sí yín tí ẹ̀yin tẹ́ wà nílé wa lọ́hùn ni o tẹ́ wà nílé wa lọ́hùn torí but ẹ̀yin tẹ́ bá wà lókè òkun ẹ lo PayPal àbí ti account wa ti UK tẹ́ bá wà UK ẹ lè send yẹn náà wọlé torí ibi tọ́rọ̀ wà ń sìn ẹ mọ̀ ká ràn ra wọ́n lọ́wọ́ ni ẹ̀yin a sì ń ṣe ètò lórí ìtàwọn tí bàbá wa náà pé kán sọ̀rọ̀ sójú kan pé ká ní bank account kan iṣẹ́ náà sì ń lọ lórí yẹn so ẹ má àgbàgbé ọ̀rọ̀ sì ń lọ lórí yẹn náà sọ̀rọ̀ mi yẹn so mo ní pé ká fi ilé ètò wa létí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ bàbá tiwa àwọn bàbá wa nǹkan tí ó ń ṣẹlẹ̀ ládọ̀ wọn. ṣẹ́yìn ẹ wo lẹ̀kùn wọn o. ẹ wo ikán gbé ṣẹ́rí ọlọ́njò ṣẹ́rí ẹ wò ó ń jò ìta ìtì ẹ̀dá tẹ bá tún rí orí ẹ tún máa káàánú bàbá ẹ rí kò sílẹ̀kùn kò sí ìkọ̀kọ̀ nọ́tìnọ́tì kódà iná gan ò sí nílé yìí ẹ bá wa sẹ́ẹ̀nì kan kò sí èèyàn mi kódà iná ò sí nílé báyìí. àyàntà sí fẹ́ gbòmìnira rẹ o. so mo fẹ́ kí agbogbo ẹ jẹ́ ká rò ó ẹ jọ tá a bá gba òmìnira èmi fẹ́ kí gbogbo wa mo fẹ́ ní ẹ̀yin tẹ́ wà nílé mo fẹ́ tẹ́ bá lè ẹ̀yin tẹ́ ń wò wá mo á fi kíní kan hàn wá ń sìn lẹ́ẹ̀kan sí mo fẹ́ fi kíní kan àfikún lórí kíní ṣe rí à ń ṣe ètò kan kí gbogbo wa dá sí kíní ó dẹ̀ ṣe pàtàkì ẹ lọ sí www.citizenay.org mo fẹ́ fi kíní ká fi hàn wá kó yé wa tẹ́ bá ti lọ síbẹ̀ ẹ máa download constitution so constitution eléyìí tá à ń sọ yìí ìwé òfin tá a máa gbé kalẹ̀ ìwé òfin tí àwọn tí ó kún fún àbá tí àwọn ọmọ Yorùbá tó ń gbé kalẹ̀ pé tá a bá ti gba òmìnira o ìwé òfin báyìí la máa ṣe bí òfin wa ṣe máa rí rèé ṣe fọwọ́ sí ẹ̀yin náà ẹ lè fi àfikún sí ẹ jẹ́ ká lọ ẹ lọ síbi tí mo fi hàn yìí tẹ́ bá ti débẹ̀ ẹ rí proposed constitution of Yorùbá nation lórí www.citizenay.org tẹ́ bá ti wọlé ẹ jẹ́ ká lọ síbẹ̀ so wọ́n wá kọ àwọn ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí àtúnrán wa létí wọ́n kọ ní èdè èbó àmọ́ àti bá wọn sọ láìpẹ́ ó yẹ kódà mi ti má tẹ̀ tí mo parí ètò ìmọ̀ bá wọn sọ pé tí wọ́n ti bá wọn náà ti bá ìbọn báṣẹ́ dé lórí yẹn tó náà láti gbé sí èdè Yorùbá torí a fẹ́ kí àwọn yẹn wa kọ́ mọ kínní yìí Yorùbá gbogbo wa la lọ́wọ́ sínú kínní tẹ́ bá ti jẹ́ ọmọ Yorùbá báyìí pẹ́rẹ́ kàn kọ́ léde wa àbátẹ́yìn náà bá ní láti fi ṣe pé kíjọba kó lè dánmọ́rán ẹgbẹ́ lẹ̀ àpapọ̀ ọgbọ́n gbogbo wa wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá ilẹ̀ Ifẹ̀ tó tó bí òwe wájú ẹ̀yẹn gbà tọrọ mi yẹyin ibi tí àrò wa wà nìyẹn ẹ má bínú kíní ń ká mi lára lásìkò ó ń ká mi lára mi ò ń lè sùn pípa tó ń pa wáyé ti tó wọ́n dẹ̀ ń gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ó ti tó so ẹ ká kíní yẹn tẹ́ bá ti lọ ẹ download ẹ kà sí bíbá wọ́n ní propose àbá fún ìwé òfin fún ilẹ̀ Yorùbá èmi á rọ gbogbo ọmọ Yorùbá ká lọ kà á torí ìwé òfin fúnlẹ̀ Yorùbá ni kì í ṣe pé àwọn nìkan àwọn ẹlòmíì lè máa ṣe o but àwọn tá a mọ̀ rí àwọn tó kù tó bá dẹ̀ ṣe náà àpapọ̀ gbogbo ẹ̀ gbogbo wa máa fọwọ́ sí tá bá ti wá fọwọ́ sí tó bá ti ṣe tá bá ti sọ pé tí gbogbo olùbá fọwọ́ sí a lè wá ṣe referendum lórí ẹ̀ pé ókè o ṣàgbà wọlé àbá àgbà wọlé ìyẹn ni kò ṣẹlẹ̀ pẹ̀lú ìwé òfin tó gbélé wa lórí ìlú amúnisìn tó ń pè ní Nàìjíríà wọn bí wá wọn gbélé wa lórí ni ẹ jẹ́ kí n gbọ́ tẹ́ láti ọ̀dọ̀ alàgbà Joseph ń pè mí sí mú ń bọ̀ fẹ́ sáré dá wọn lóhùn ẹ má bínú ẹ wò ó ṣe rí gbogbo gbà ni calls ń wọlé so olú ẹ̀ láti máa multitask ní gbogbo gbà ni ẹ jẹ́ kí n sáré gbé kọ́ wọn ìrọ̀kùn ní yóò gbé wọlé kí ló dé lé ní báyìí náà kí ló wá dé báyìí èmi ló wá dé ẹ má bínú o so ok mo ti máa gbé mo gbé yẹ alàgbà Joseph mo wà live o mo ṣe wà live hello mo wà live bólẹ̀ wà. yes of course ilé chief ṣe lè fi lè film okay ṣe ẹ wọnú zoom padà ẹ wọnú zoom cause mi ti close ẹ
ẹ wò okay good màá máa retí yín okay so a máa change ẹ wò nǹkan mẹ́wàá ń lọ lẹ́ẹ̀kan náà ẹ má bínú pé mò ń sáré láti máa wọlé síbí wọlé sọ̀hún yẹn díẹ̀díẹ̀ ẹ má bínú iṣẹ́ pọ̀ gidi tó jẹ́ pé a dẹ̀ nílò gbogbo àwọn ọmọ Yorùbá láti dìde àpapọ̀ wa ló máa gbé wa délẹ̀ ilẹ̀ ìlérí àpapọ̀ wa tá bá jọ gbé ìgbésẹ̀ lápapọ̀ wa àdélẹ̀ ìlérí yẹn kò dẹ̀ sẹ́ni tó máa dá wa àní kò sí bàbá ńlẹ́ni náà tó máa dá wa dúró kò sí èmi sọ fún yín bẹ́ẹ̀ kò sí bàbá ńlá ẹni náà tó máa dá tá bá ti ṣe ṣọ̀kan yẹn láàrin àwa àwọn tó kù ẹ fi yẹn lẹ̀ so ẹ jẹ́ ká gbé àwọn bàbá wa Joseph wọlé àwọn náà fẹ́ wọ́n máa padà wá wọ́n ti ṣẹ̀ṣẹ̀ kúrò ní court ni so ọ̀rọ̀ tí àwọn bàbá ẹjọ́ bá wa fowó sí àkáǹtì ẹ̀hún bàbá ẹ kọ reference bàbá Ashiru ẹ bá wa fi sí ẹ̀yin ẹ̀yọ ẹ láti kúrò lórí kíní ẹ̀ kí n mú wọn ti máa ṣe máa láti tèèyàn lọ ṣe 1 or 2 things pẹ̀lú ẹ̀ so ẹ mọ tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n tètè lọ ṣe kíní kan ṣe gbọ́ rà kí n máa mú wá sílẹ̀ bẹ́yẹn ẹ jẹ́ ká mú wálẹ̀ bẹ́yẹn tí mi ò fẹ́ so òun dáná so ti bàbá ohun tí ó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ti bàbá pé ká ràn bàbá lọ́wọ́ ẹ má bínú mo ń try àti ro 1 or 2 things ni so ẹ jẹ́ ká play ti bàbá náà for a while at least ká tiẹ̀ mọ tó ń lọ náà ẹ má bínú. tí èdè tó bá rá wọlé kọ̀ wọlé ni òtítí kò sí kankan at the age of 84 àgbàbà. April 1927 táwọn náà fẹ́ kọ́ ṣe. a ní láti tọ́jú àwọn bàbá yìí. Àdùnwó ètò tó yẹ kí táwọn èèyàn bá ti clock 60 years ló yẹ kí ìjọba ti ní ètò fún wọn tó máa fi ṣètọ́jú wọn bó ṣe wà ní àwọn àbúrò tí wọ́n ti ẹ̀ ní ìkọ̀kan tó wá gbogbo wọ́n ní ètò wọ́n ní system ṣùgbọ́n torí àwọn bàbá oníjẹba àwọn olóṣèlú àwọn ìka tó jẹ́ tara wọn nìkan náà mọ̀ yìí ó ní gbogbo ètò yẹn ẹ rí i pé owó tó wà lọ́wọ́ ẹnìkan ó tún gbogbo Nàìjíríà ṣe owó tó wà lọ́wọ́ ẹnìkan ṣoṣo politician ẹnì ó tún gbogbo Nàìjíríà ẹ wá wo bí tá a bá délé ni àfi tá a bá padà sí ilẹ̀ wa tiwantiwa tá a gba ìṣàkóso orílẹ̀-èdè wa irú àwọn bàbá báyìí ó yẹ kí wọ́n máa ṣe ètò fún wọn lóṣooṣù iye tó máa wọ àkáǹtì wọn láì jẹ́ pé wọ́n mọ̀yàn rí láì jẹ́ pé wọ́n ṣe wàhálà á kàn máa wọlé ní ilé ìwòsàn tó máa ti máa gbà tọ́jú tó máa yẹ àgọ́ ara wọn wò bóyá gbogbo ẹ̀ ló yẹ kó wà. ẹ̀yin ọmọ Yorùbá wọ́n go ibà kó ẹ jẹ́ ká tají 2023 náà tún gbé bọ̀ yìí tó máa promise tó máa ṣe kíní ẹ̀ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká kò sí 2023 orílẹ̀-èdè tiwa ni ká gbà ká máa ṣe àkóso orílẹ̀-èdè wa ẹ jọ̀ọ́ ká máa ṣe àkóso orílẹ̀-èdè wa nǹkan tá a fẹ́ ṣe nìyẹn màmá wa Dòsùnmú béèrè béèrè kankan tó jẹ́ tó léwu lórí atẹ́gùn yìí àwa náà ń follow nínú ìṣọ́ra náà la wà kò tí ì sí ìbéèrè tí ó mú ewu dání àbí tó ń expose wa tí wọ́n ti béèrè lórí kíní lónìí òun la fi sọ wípé a kàn fẹ́ mọ àwọn àrídájú ṣáàṣì ní àwọn ọ̀nà àbáyọ ṣọ́nà àbáyọ wà á máa kàn sí bàbá ṣùgbọ́n a ní láti máa gbé àwọn bàbá yìí wá ká mọ̀ pé a sì ní àwọn bàbá olóòótọ́ a sì ní àwọn tó jẹ́ wípé wọ́n sì dúró tán a sì ní àwọn tó jẹ́ wípé wọ́n sì ní ìrètí fún ọjọ́ iwájú rere fún ìran Yorùbá at 84 ó yẹ kí bàbá máa gbádùn kán máa wà nínú ọlá ni kán máa wà nínú ayọ̀ kán máa kó jẹ́ wípé wọn tiẹ̀ ní ronú pé kí wọ́n fẹ́ jẹ kí wọ́n fẹ́ mu àbí ibi tí wọ́n ń sùn ibi tí orílẹ̀-èdè Nàìjíríà bá wà dé nìyí àwọn Yorùbá wa náà àwọn olówó wà láàrin wọn tó jẹ́ pé owó ọwọ́ wọn. so ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká ràn bàbá lọ́wọ́ iṣẹ́ yẹn pọ̀ gan-an lọ́dà kí n máa dá dúró báyìí torí mi ò fẹ́ kí ẹ jẹ́ kí n lọ ṣe 1 or 2 things ṣùgbọ́n ẹ ṣeun gan ẹ kúrò àdúró tì á tún mú ọ̀rọ̀ wà tá a bá tún gbọ́ nǹkan kan so but a máa láti ṣe àwọn nǹkan kan náà in future just to sọ gbọ́ ẹ̀ on air right now just to make sure in the meantime ẹ jọ̀ọ́ ń tẹ́ bá lè ṣe láti fi ran bàbá lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe torí ó máa ṣe pàtàkì ká ran bàbá Ashiru tá à ń wò nínú àwòrán ìka ràn wọ́n lọ́wọ́ gbogbo wa
a mọ nǹkan tí ìjọba amúnisìn tó ń ṣe a dẹ̀ fẹ́ rí i pé a gba òmìnira lápapọ̀ so mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. So anyway ẹ jẹ́ kí n mú wá sópin for now ká lè sọ a lè step kí ni ẹ ṣeun ẹ wò á ní ojú báyìí lọ ká tó lọ ẹ jẹ́ ká gbọ́ orin ìbílẹ̀ hold on. á ní ojú báyìí lọ a tún máa padà wá láìpẹ́ yìí okay. ní ojú báyìí lọ àdàdúró báyìí náà ẹ ṣeun gan ni ẹ kó àdúró tì ẹ kò ní sí wa kò ní rẹ̀ wá o ire la máa bá níbi gbogbo tí a bá lọ àwa ọmọ Yorùbá ẹ jẹ́ kí a sowọ́pọ̀ ó di dandan ká gba òmìnira yìí wọ́n fẹ́ wọn kọ̀ ẹ ṣeun àti màá ní bá sọ̀rọ̀ ó dàbọ̀ ó dìgbà kan náà ó dàbọ̀.